à ń gbà lálejò lálẹ́ yìí àwọn wá láti wọ́n ṣàlàyé ara wọn ọ̀rẹ́ Yorùbá pàtàkì ni wọ́n dẹ̀ inú wa dùn púpọ̀ wípé wọ́n ní pé kò ń burúburú kó má kẹ́nìkan mọ́ ni wọ́n tó máa kú láwọn wọ́n dìde sí ọ̀rọ̀ Sunday Igboho yìí nígbà tí ó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n fún àwọn èèyàn wa ní ọ̀dọ́ tá à ń pè ní sọ́kọ̀ pé kí a máa sọ ìrètí nù wípé dídùn lọ́sàn máa sọ àwọn àlejò ní pàtàkì lẹ́lẹ̀ nídàkejì lọ́ọ̀yà àwọn ti ṣe rẹpẹtẹ lórí ọ̀rọ̀ Sunday Igboho yìí so àgbálẹ̀ àgbọ́ díẹ̀ lérèfé nínú àwọn ọ̀rọ̀ ìtùnú tí lọ́ọ̀yà Olúṣẹ́gun Fálọlá tí wọ́n tún jẹ́ ọmọ Ìfọ̀n ilé ní Benin Republic náà bákan náà ọ̀rọ̀ ìyànjú tó ń wá fún wa àgbólálẹ̀ náà bákan náà alẹ́ tún máa béèrè àwọn ọ̀rọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí ní ọwọ́ àlejò wa pàtàkì. Mo ìsọlẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wa wọ́n máa ń lọ Kútọ̀nù dáadáa wọ́n máa ń lọ àjọṣe dáadáa mo ti sọ tí pátárù náà jọra fún yín Anígilájí náà kọ́ ní ọ̀kan láwọn láfẹ́ ó ní gbogbo àwọn ẹgbẹ́ Bàṣírí ní Kútọ̀nù òkè àwọn ẹgbẹ́ Bàṣírí ní Kútọ̀nù ló ń tó bá délé òun máa ròyìn àsìkò nígbà mi púpọ̀ láti tí máa mẹ́nu lọ́bẹ̀ yẹn. èèyàn tèmi ní èdè àzúbúrà mo ti dé o. ó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ bàbá yìí ti dé o ẹ máa ṣíà ẹ máa invite ọ̀rẹ́ yín tuntun lẹ máa gbọ́ ní àṣẹ Ọlọ́run ẹ̀yin tèmi ẹ máa gbádùn lọ́nbẹ̀ mo wà ní program kan ní TV ní London so program yẹn mo fẹ́ kéèmí náà lọ live lórí page mi ẹ máa share ẹ o kẹ́rẹ́ máa love ẹ o God bless you. láì dé ìnà pẹnu ó dà pé àsìkò ti tó báyìí tí a ó mú àlejò wa pàtàkì a ó mú wọlé wọ́n ti ń dúró tọ́ àlejò pàtàkì inú mi dùn láti rí lálẹ́ sá ṣàlàfíà lẹ́wà sá. adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run tó lè jẹ́ wípé àṣìwà láyé àṣìwà láàyè. àdúpẹ́ hallelujah bàbá àrà tí ò kọ́ mọ́ bàbá ọ̀nà àrà tí ò kọ́ mọ́. mi ò ní ẹgbẹ́ o gbogbo ìtókù kántáfì ni o bẹ́ẹ̀ ni o bàbá confam bẹ́ẹ̀ ni. inú mi dùn púpọ̀ láti bàyí lálejò lálẹ́ yìí. ó ga jù. mo fẹ́ kí láì dé ìnà pẹ̀lú mo fẹ́ kí ẹ bá wa kí àwọn èèyàn wa ẹ bá wa kí wọn ní èdè Yorùbá ẹ̀dẹ̀ tún máa bá wa kí wọn náà lédè èdè torí àwọn èèyàn tó ń wò wá wọ́n pọ̀ gan káàkiri ayé so ẹ bá wa kí wọn àti èdè Yorùbá àti èdè Ègùn. ẹ ṣeun púpọ̀ èmi ni tiyín o tí o pè méjì tí mo dẹ̀ máa wà káàkiri tí mo dẹ̀ tún wà lónìí mo kí ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin tó dẹ̀ jẹ́ wípé ẹ máa ń dúró láti máa gbọ́ ọ̀rọ̀ mi nítorí pé ẹ máa ń gbọ́ correct mo kí yín mo dẹ̀ tún kó elétò yìí nínú TV wípé ẹ kíṣẹ́ o ọba tó gbé iṣẹ́ ilé lọ́wọ́ kò ní fi ẹ́ sílẹ̀ o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní káàkiri àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin èmi ni tiyín o bàbá confam mo máa ń gbé wá pẹ̀lú confam ni so òun ló hápù tí mo fi wá sí ọ̀dọ̀ yín ní àkókò yìí ẹ ṣé. Yorùbá lẹ sọ yẹn ó yá ẹ wá tún sọ èdè Ègùn náà sá. o mejele o vimitan demino yiro nko etan lo mi go yun e lo matin nko wa on wa to akoko me na television de tito o London bo yejuna bayi o yejuna ka hobiomi amonye zu nko sonu gboro tekun e do egbezin azan lo azan da hodewe na yin na mi donc ndogbe na me popole bo ndogbe na sunu bo ndogbe na nyonu bo ndogbe na me hobere ndogbe na yopovu amondo tidoramido mi tekpon boyi onoara Paris TV boy subscribe to Flame et to important so nido into video into di drop mi na to mi mo asorupo
Thank you so much and God bless you. Madame, monsieur, c'est monsieur Jacob. Merci, merci, bon. À tout à l'heure. Ẹ ṣé mo dúpẹ́ o. Àwọn ti sọ French bẹ́ẹ̀ náà, merci beaucoup. Èrò ọṣọ tí mo gbọ́ náà ló ń sanlẹ̀. Ẹ ṣé púpọ̀, ẹ kú àbọ̀ sórí ètò yìí. Ṣàlàáfíà lábá yín sà. A dúpẹ́ fún Ọlọ́run o. A dúpẹ́. Ẹ kú ìdìde sí ọ̀rọ̀ wa. Lágbára Ọlọ́run, gbogbo nǹkan yín tó mí tí kò mí, Ọlọ́run á máa dáàbò bò. Àmín ẹ pọ̀ o. Ìfìyín sílẹ̀ nígbà kan. Àmín ẹ pọ̀ o. Lórúkọ Jésù, wájú náà máa lọ ẹni lọ sẹ́yìn rárá. Àmín ẹ pọ̀ o. Àmín ẹ pọ̀ o. Àmín. So nǹkan tí mo kọ́ fẹ́ mọ̀ ni wípé bàbá Ọ̀nàrà, ṣé báwo lẹ ṣe gbọ́ Yorùbá, ṣé abínibí ni Yorùbá tẹ́ gbọ́? Òun òbí mi mọ Yorùbá o. Ègùn pọ́nbélé ni mí. Àmọ́ Yorùbá tí mo gbọ́ nígbà tí mo ṣì wà, tí mo jẹ́ ọmọ ọ̀dọ̀ fún bàbá Ọ̀ṣọ́fà ni mo fi gbọ́ Yorùbá. Mo kọ́ Yorùbá ní Èkó nígbà yẹn ni mo fi mọ̀ bó ṣe rí nìyẹn. Wow. Okay, so okay, ẹ ti bá SBG Ọ̀ṣọ́fà ṣiṣẹ́ rí? Ní agbára Ọlọ́run, ọmọdọ̀ ẹni mí. Ní àṣẹ Ọlọ́run, gbogbo àgbáyé ló mọ̀. Ọ̀rọ̀ ńlá lẹ gbé kalẹ̀ lálẹ́ ìyá, inú mi dùn gidi gan ni o wípé ẹ ti bá SBG Ọ̀ṣọ́fà ṣiṣẹ́ rí. Okay, so tí wọ́n fẹ́ sọ kí a tó máa bá ètò yìí lọ, mo fẹ́ kí àwọn èèyàn wa kàn wo fídíò kékeré kan tí lórí nǹkan tí bàbá Ọ̀nàrà ṣe tán fi nígbà tán dìde sí ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ibà tí ẹ̀yin pòlísà bá gbé fídíò yẹn sí. Ẹ ṣé. Ẹ̀yin tèmi ṣe ń gbọ́ mi o. Ẹ máa share ẹ̀. Nítorí pé ohun tí mo gbọ́, ohun tí mo rẹ̀ tún gbé wá fún yín tuntun ni. Ọmọ wáyé tó lè jẹ́ pé orí bẹ́ẹ̀ ni wípé ọ̀tá lè máa gbógun ti ènìyàn, bọ̀dà máa ń gbàdúrà kan pé ọ̀tá tó máa ń lé wa kan ire ayọ̀ wa, Ọlọ́run má jẹ́ kó dẹ̀ lẹ́yìn wa. Ìwọ tó lè jẹ́ pé iṣẹ́ tó kọ́ ni wípé kó máa flag èèyàn, iṣẹ́ tó kọ́ ni pé kó máa gbé nǹkan tí ènìyàn ṣe kó máa gbé wálẹ̀. Má jẹ́ ìṣépè fún ẹ o. Má jẹ́ ìṣépè fún ẹ o. Èpè tèmi máa ń lágbára jù o. Èpè mi máa ń lágbára jù o. Má jẹ́ ìṣépè fún ẹ. Ṣé rí ọwọ́ tó dẹ̀ jẹ́ pé òfin ṣe nǹkan rí tó sọ yẹn, tó bá fi tẹ̀tẹ̀kútẹ̀, tó bá sọ wípé nǹkan tí mò ń ṣe yìí pé ó máa gbé wálẹ̀, ọwọ́ yẹn báyìí máa gbẹ lójijì ni o. Kò dẹ̀ ní ṣe tó dáa o. Ní agbára Ọlọ́run, méṣọ ẹ̀ kó sún sẹ́yìn, kókó ló jábélé, kó ní kálukú kó ṣe tiẹ̀. Mo dẹ̀ fẹ́ kí oníkálukú kó ṣe tiẹ̀, bóyá mò ń ṣe tèmi, mo fẹ́ kí ìwọ náà kó ṣe tiẹ̀. Mi ò dí ẹ lọ́wọ́, kí ìwọ náà kó má dì mí lọ́wọ́. Nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ la rìn wá sí ayé yìí. Ògo tiẹ̀ yàtọ̀ sí ògo tèmi, ògo tiẹ̀ ó yàtọ̀ sí tèmi. So má torí pé bóyá pé èèyàn kan ń wá láti ṣe kan jù ẹ́ lọ àbí láti ṣe kan tó dáa jù ẹ́ lọ, tó torí ẹ̀ tó rẹ̀ jẹ́ pé ó máa di lọ́wọ́. Má ṣe bẹ́ẹ̀ o. Tó bá ṣe bẹ́ẹ̀, bó ṣe àdúrà wà tó ń gbóná, bẹ́ẹ̀ náà ni èpè náà wà tó ń gbóná o. Èpè náà wà tó ń gbóná. Tí o bá dẹ̀ fẹ́ gbé pè, ẹjọ́ torí t'Ọlọ́run, má sọ wípé o máa gbé iṣẹ́ tèmi wálẹ̀ o. Má sọ pé o fẹ́ flag ẹ o. Kí ilé ayé ẹ kó má lè flag, kí ìgbésí ayé ẹ kó má lè flag, kí ọ̀nà ẹ kó má lè flag, kí iṣẹ́ ẹ kó má lè flag. Ẹjọ́ torí t'Ọlọ́run, ẹ̀yin tèmi ní diaspora, mo tún ti wá nítorí pé program tí mò ń ṣe yìí,
mo ń ṣe program kí gbogbo àgbáyé kó wò mo ti send link yẹn ní káàkiri àgbáyé mo ti sọ fún yín mo ti bá lọ́ọ̀yà tó jẹ́bi Sunday Igboho mo ti bá sọ̀rọ̀ lónìí ó dẹ̀ fi mi lọ́kàn balẹ̀ ọkàn mi tó fi balẹ̀ ni wípé kò sí nǹkan kan ó wà lálàáfíà ara àwọn tó máa ń gbé information wípé ń ṣe ni Sunday Igboho pé ó síkì pé ó wà ní hospital ẹ má máa parọ́ ẹ má jẹ́ kí àwọn míì tí ò tí ì síkì kó lọ síkì ẹ má jẹ́ kí àwọn tó lè jẹ́ pé kò tí ní wàhálà kó lọ ní wàhálà bìkọ́ tí èlòmíì tó bá ń gbọ́ wípé bóyá Sunday Igboho síkì àbí nǹkan kan ṣe inú ẹ ò ní dùn o so ẹ̀yin tẹ́ ẹ gbé fake news ẹ jọ̀ọ́ ẹ má pa èèyàn o ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run ẹ má pa èèyàn ẹ ṣe. ọ̀rọ̀ ńlá ẹ ṣeun ọ̀rọ̀ ńlá ló jábọ́ ń bẹ̀ yẹn lágbára Ọlọ́run bí ẹ rẹ̀ ṣe ní ìròyìn wípé wọn nípa lágbára Ọlọ́run bẹ́ẹ̀ni nípa Sunday náà so mo kàn fẹ́ kẹ́sọ ibo ní love ìfẹ́ fún Sunday Igboho ibo ló ti wá ẹ jọ̀ọ́ tẹ́ bá lè ṣàlàyé fún wa ibo ní ìfẹ́. ẹ ṣé bàbá mi ẹ ṣé púpọ̀ gbogbo ẹni tẹ̀dẹ̀ ń wò mí ẹ mọ̀ wípé mi ò kí parọ́ ṣe rí iṣẹ́ tí mo ń ṣe olùṣọ́ àgùntàn àgbà ni mí mi ò ṣe olùṣọ́ àgùntàn ọmọdé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dẹ̀ gba ọwọ́ mi gbé ìjọ sílẹ̀ ní Amẹ́ríkà yìí mo tún ní sí Kútọ́nù mo ní sí Nàìjíríà àmọ́ wàhálà Nàìjíríà ló jẹ́ kí n fi sílẹ̀ tí mo kúrò bẹ́ẹ̀ inú ni Ọlọ́run tún gba ọwọ́ mi gbé foundation tó ń pè ní ọ̀nà àrà foundation àwọn ọmọ tí mò ń tọ́jú ń bẹ̀ ó jẹ́ àwọn ọmọ tó pọ̀ díẹ̀ tí n bá wo gbogbo ẹ̀ going to 2,500 children tí wọn ò ní bàbá tó ní ìyá tí mò ń tọ́jú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kì í ṣe agbára mi o agbára Ọlọ́run ni nítorí pé mo nígbàgbọ́ wípé ohun tí Ọlọ́run bá lọ́wọ́ sí dáradára ni. Now mo fẹ́ lọ sí ìdíwé tí mo fi nífẹ̀ẹ́ sí alákùnrin yìí ṣé rí ẹni tó bá máa jà fún ẹ̀tọ́ tó máa sọ fún ènìyàn wípé ohun kan tí ẹ ṣe fún àwọn èèyàn wọ̀nyí kò máa dáa àwọn tó bá lè jà irú ìjà bẹ́ẹ̀ yẹn alákìkanjú ènìyàn ni kò jà nítorí pé ó fẹ́ gbowó nítorí pé gbogbo nǹkan tó ń ṣe mo máa ń follow mo dẹ̀ máa ń rí bó ṣe mo rí Sunday Igboho ò pa èèyàn rí Sunday Igboho kò bà ti ènìyàn jẹ́ Sunday Igboho kò dẹ̀ dùn wípé kò jẹ́ president Nàìjíríà gbogbo nǹkan tí mò ń wò because mo máa ń watch gbogbo nǹkan tó bá ń ṣe nígbà míì mo ní àwọn instrument tó dẹ̀ jẹ́ wípé anything tó bá ń ṣẹlẹ̀ ní worldwide mo máa ń watch ẹ̀ ní ọ̀dọ̀ mi so nítorí náà nígbà tí mo watch ẹ̀ tí mi ò rí gbogbo irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó mú mi tí mo fi love ọkùnrin yẹn mo máa ń sọ o mo dẹ̀ fẹ́ kẹ́ máa kóòtì mi ikú tó máa pa Sunday Igboho kí òkú yẹn kó fi sílẹ̀ kó wá pa mí òun ni mo torí ẹ̀ tí mò ń jà fún ó jẹ́ olótìtọ́ ènìyàn ó dẹ̀ jẹ́ ní tó dẹ̀ jẹ́ pé ó ń jà fún ìlú ẹ̀ wípé ẹ má pa àwọn èèyàn wa mọ́ ohun tí mo fi nífẹ̀ẹ́ sí òun nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin ará alẹ́ tẹ̀ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fọ́nfàní tẹ̀ ń darapọ̀ mọ́ wa bàbá ọ̀nà àrà parish àwọn ni wọ́n jẹ́ àlejò pàtàkì lálẹ́ ohun tí a máa bí wọ́n dèrè oníṣe pẹ̀lú gbogbo ohun tó jọmọ́ ìjàngbara torí ó jẹun tó fi yàn lẹ́nu gan wípé àwọn tí a ò tí ẹ̀rù kí wọ́n lè dìde sọ̀rọ̀ yìí wọ́n wá lè dìde sí i ṣe púpọ̀ so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ sọ lọ́tọ́ mi ni pé kò ń ṣe pé torí pé kò ṣáà ń ṣe ìgùn ní Sunday Igboho kò tiẹ̀ ń ṣe ìgùn rárá ẹ̀dẹ̀ rògbòlò ẹni yìí ẹni tó yẹ kẹ́ dìde sí ọ̀rọ̀ ẹ̀mí ṣé mo
ní ìkan lára àwọn nínú fídíò tá a ṣe wò tán yìí ẹ tilẹ̀ jẹ́ ẹ̀rù rìfà sí àwọn ọ̀rọ̀ kan tẹ́ pé àwọn ẹ̀tẹ̀ tí wọ́n á ń gbé nísìn wọ́n ti ń pe ìjọba yẹn ní ìjọba mọ̀jẹ̀mọ̀jẹ̀ wọ́n ti ń pè wọ́n lọ́ta ajé tó ẹ̀dẹ̀ tó ń mẹ́ńsàn Abíọ́lá so ṣé kí lẹ mọ̀ nípa because ẹ ti ń fi Sunday Igboho owó Abíọ́lá pé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀fọ́ tó ṣẹlẹ̀ sí Abíọ́lá àwọn kí lẹ mọ̀ nípa MKO sọ. MKO Abíọ́lá mo mọ̀ díẹ̀ nípa MKO Abíọ́lá mo mọ̀ àwọn ìyàwó ẹ̀ mo dẹ̀ mọ̀ àwọn ọmọ ẹ̀ mo rántí because nígbà yẹn báyìí mo sì wà ní Nàìjíríà nígbà yẹn nígbà June 12 ọkùnrin náà pàápàá dìde nígbà yẹn láì jẹ́ pé kó gba àwọn Yorùbá lẹ̀ àmọ́ ọ̀tẹ̀ tó wà láàrin Yorùbá gangan fúnra rẹ̀ láti máa gbé ara wọn tà fún àlejò òun ló mú àwọn Abíọ́lá tó fi pa ní àsìkò yẹn bí ó bá jẹ́ bẹ́ẹ̀ Abíọ́lá kì í ṣe pé ó dìbò fún náà ó dẹ̀ wọlé right kí ló dẹ̀ wá fà á tó dẹ̀ jẹ́ pé ìbò yẹn wọ́n wá dàrú tí wọn ò jẹ́ kó jẹ́ ìjọba yẹn tí ẹ bá wò pàápàá báyìí kì í ṣe pé àwọn tó wá láti ìta kọ́ ló ṣe ara wọn náà ni bí kúlẹ̀ ò bá pààyàn tòde ò kí pààyàn bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun púpọ̀ sá ẹ ṣe gan-an ni ẹ ṣe gan-an a máa tó wo fídíò kan lẹ́ẹ̀kan sí bọ́ ká tó wo fídíò yẹn a kàn fẹ́ wo history díẹ̀ tẹ́ bá wo ibi tó ń pè ní Kútọ́nù ìwọ̀nba nǹkan tí mo mọ̀ kékeré tí mo mọ̀ ń gba Kútọ́nù mo kàn máa ń gba ẹbẹ̀ lọ tí máa fẹ́ fly ìgbà míì mo lè gba bíbá lọ sí Paris lọ sí Kútọ́nù máa gbàgbẹ́ wọ. ìlú tó dáa ní Kútọ́nù. àwọn ọmọ bẹ́ẹ̀ ni. ìlú tó dáa ní. ìlú tó dẹ̀ jẹ́ wípé ìlú yẹn báyìí tó bá wá láti ìlú bẹ́ẹ̀ yẹn báyìí ó dẹ̀ jẹ́ kó máa ṣe kíni kó máa proud ara ẹ̀ wípé mo wá láti Kútọ́nù. so mo rí wípé àwọn area kan wà níbẹ̀ tó jẹ́ pé orúkọ Yorùbá náà ń jẹ́ àwọn area bíi Rédé Ayéláwájẹ Sùúrùlérè Kájẹun so mo kò fẹ́ bí gẹ́gẹ́ bí ẹni tó wá láti Kútọ́nù wípé mo rẹ̀ pé ìlú yẹn pé ìlú ìgbìmọ̀ kí ló fà tó fi jẹ́ pé a ní àwọn orúkọ Yorùbá níbẹ̀ tàbí tó láwọn orúkọ yìí. ẹ ṣe ohun tó mú wọn tó dẹ̀ jẹ́ pé ó ń ṣe irú kan bẹ́ẹ̀ tí ẹ̀yin gangan fúnra ẹ̀ tó bá wò Yorùbá àti Kútọ́nù ọ̀rẹ́ náà jọ jẹ́ tí ẹ bá wò nígbà tó dẹ̀ jẹ́ pé àwọn olè nígbà yẹn lọ́hùn tó fẹ́ pín Kútọ́nù ṣó mọ̀ wípé wọ́n pín Yorùbá àti Ègùn wọ́n pín wọn papọ̀ ni nígbà tó dẹ̀ pín wọn papọ̀ ẹ rí pé Yorùbá ó wọnú àárín wa ókè ẹ máa wò máa sọ kankan fún yín lónìí ẹ lọ wádìí ẹ bó ṣe wá nìyẹn láti Badagry dé Mile 2 Kútọ́nù pín láti Badagry dé Mile 2 àmọ́ àwọn èèyàn àwọn oníjẹkújẹ míì ni o òun ló tún tàbẹ̀ láti Mile 2 dé Sẹ̀mẹ̀ bọ́dà òun tó mú Sẹ̀mẹ̀ bọ́dà wá sí Mile 2 wá sí Sẹ̀mẹ̀ bọ́dà nìyẹn bí ó bá jẹ́ bẹ́ẹ̀ bọ́dà Mile 2 ló wà tẹ́lẹ̀ ẹ máa wo láti Makoko ṣé o mọ̀ wípé àwọn Ègùn òun ló tẹ̀bẹ̀ lò ọ́n pọ̀ jù ń bẹ̀ so àwa àtijọ́ wa papọ̀ tipẹ́ kì í ṣe lẹ́nì kì í dẹ̀ ṣe àná so bó ṣe jẹ́ nìyẹn. fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa bàbá ọ̀nà àrà ni wọ́n jẹ́ àlejò ní pàtàkì lẹ́nu ẹ̀rù ń bá àtùmọ̀lẹ̀ sí oríṣiríṣi nǹkan àtúnmú ìtàn Yorùbá àmúwọ ètò yìí so àwọn nǹkan tá à ń bí wọn ó ní í ṣe pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n join wa nínú iṣẹ́ àjìjàgbara yìí nǹkan tó yẹ ká gbé wọn wá nìyẹn so àwọn ìbéèrè tá a fẹ́ bí wọn ó ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá ó ní í ṣe pẹ̀lú Sunday Igboho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
ẹ̀yin ará adé náà ẹ máa láǹfààní láti bá wọn sọ̀rọ̀ ní àìpẹ́ ṣùgbọ́n kò tí ì yá báyìí. So lọ́wọ́ yìí mo fẹ́ kí producer mi mo fẹ́ kẹ́ ẹ gbé fídíò tó kàn mo fẹ́ kẹ́ ẹ gbé sí mo fẹ́ kẹ́ ẹ gbé fídíò tó kàn sí fídíò. ẹ wá ń lọ ní ẹ wá ń lọ yìnbá ẹ pa èèyàn níbẹ̀ ẹ bá nǹkan ní ẹ̀jẹ̀ èmi yọ lóru gbọ́dọ̀ ní àsìkò orí ọ̀rọ̀ náà bá yọ nínú gbogbo wọn ó yọ sílẹ̀ wa àfi kádàbò kan kò lè lọ nílẹ̀. wọ́n gbọ́dọ̀ dáàbò bò ó wọ́n gbọ́dọ̀ dáàbò bò ó. kò sì sí proof evidence pé Buhari ti kọ̀wé sí wọn pé kí wọ́n mú wa títí wọ́n fi mú ní airport kò sí ìwé kan tí Nàìjíríà fi ránṣẹ́ pé kí wọ́n fi mú èyí tí fi ń dá fún Buhari àtàwọn òṣìṣẹ́ ò ní pé kí wọ́n tẹ̀lé òfin ECOWAS lẹ́nu wọn bá dẹ́ ilẹ̀ fẹ́. tí wọ́n bá tẹ̀lé fi ECOWAS a máa líìkì gbogbo síkírìtì wọn la máa líìkì kán tẹ̀lé òfin yẹn òfin yẹn wà important pé kán tẹ̀lé nítorí pé ẹni tó jẹ́ citizen ìlú kan yẹn ò gbọ́dọ̀ lé kúrò ní ìlú ẹ̀ tí ò dẹ̀ ní ààbò wọ́n lè lọ sílẹ̀ lóru láti lọ gbàǹkàn ní ẹ̀jẹ̀. Yes. Lọ́yà Fálọlá ló sọ̀rọ̀ yẹn o wọ́n gbọ́dọ̀ dáàbò bò wáyé tí wọ́n ní dáàbò bò Sunday Igboho kì í ṣe olè kò pààyàn rí àwọn mélòó àwọn tó sọ̀rọ̀ wípé báyà Sunday Igboho ṣe gbákànṣe àwo kan júwèé pé èèyàn tí Sunday Igboho parí kó sọ ká mọ̀ mo dẹ̀ ti sọ o bí wọn bá sọ àti òkú tó ń gbé lọ àti everything tó ń ṣẹlẹ̀ a máa wádìí ẹ̀ o a máa wádìí ẹ̀ o ibi tó ń gbé kú yẹn lọ wọn á gbé jáde o àti ológbò tó ń gbé wọn á gbé jáde owó olówó tó ń gbé wọn á gbé jáde gbogbo passport ẹ̀ pátá because àwọn ọmọ tó jẹ́ ọmọ nílùú ó gbọ́dọ̀ ní ìwé ìrìnnà àwọn nǹkan tó ṣe yín pàápàá báyìí àwọn nǹkan tó ṣe yín kẹ́ṣe òtítọ́ kẹ́ẹ̀dẹ̀ ṣe òtítọ́ sá fún yín òdodo sá fún yín kó dẹ̀ jẹ́ pé bó ṣe máa pààyàn lẹ́ máa wá kiri èmi lè ní Sunday Igboho parí kó pààyàn rí ẹ dààmú ẹ gbèsè àdánwò ẹ balẹ̀ ẹ jẹ́ ó di homeless lójijì ẹni náà wo náà ṣé ilé tí wọ́n kọ́ tó ṣe wàhálà tó kọ́ tí èèyàn kó bàjẹ́ bẹ́ẹ̀ inú ẹ̀ máa dùn sí ni bàbá ipò ẹ wo mi dáadáa o èmi mo sọ bẹ́ẹ̀ fún yín màá bá yín wọ gbogbo ìjọba wọ̀nyí màá bá yín pò ó Sunday Igboho kì í ṣe ẹbí mi o kì í ṣe ẹbí mi rárá kì í dẹ̀ ṣe ọmọ Kútọ̀nù òtítọ́ ni mo sọ fún yín kì í ṣe ẹbí mi kì í dẹ̀ ṣe ọmọ Kútọ̀nù àmọ́ nǹkan tẹ́ ẹ torí ẹ̀ láti pa á yẹn o ní ṣerú ẹ̀ mọ́. ní ṣerú ẹ̀ mọ́ o láéláé ní ṣerú ẹ̀ mọ́. ẹni tó sọ̀ngàn máa ń pa á ni ẹni tó gba ọmọ ìlú ẹ̀ lọ́wọ́ lè pa á ni kí ló ṣe fún yín. ohun tó ṣe kí gbogbo ẹ̀ bọ́ ta kẹwàá sọ̀rọ̀ àwọn ohun tí Sunday Igboho ṣe tó wọ́ọ̀tì nǹkan tẹ́ ń ṣe fún yìí ẹ jáde kẹwàá sọ pé kan báyìí ní Sunday Igboho ṣe ẹ lè sọ ẹ kàn mẹ́ṣọ̀ ẹ̀ láti dààmú ẹ̀mí ẹ̀ láti dààmú ẹ̀ tí ìyàwó ẹ̀ kó má gbádùn ẹ̀ kí àwọn ẹbí ẹ̀ kó má gbádùn ẹ̀ ẹni tó bá ń gbógun ti ọkùnrin ẹ̀ báyìí Ọlọ́run á gbógun ti o tọ́ ni mo sọ fún yín o ẹni bá ń wá burú fún Ọlọ́run á wá burú fún o ẹ mẹ́ṣọ̀ ẹ fílẹ̀ ẹ jẹ́ kó ṣe tiẹ̀ kónkóló jábélé kó ní kálukú kó ṣe tiẹ̀ ẹni bọ́dì kó máa sọ pé òun máa lépa ẹ̀mí ẹ̀ láti pa ẹ ti sọ́nsì náà wípé wọ́n wà àwọn béèlì ẹ ti fílẹ̀ ẹ kó lè nìyẹn fáńdá ẹ kọ́ máa yìí níbọn ìlú Nàìjíríà kó sọ pé kó máa bọ̀ Nàìjíríà kó lè wá Nàìjíríà o
tó bá kúrò níbi tó wà báyìí ó ń lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ ni ẹ gbàgbé ẹ̀. ìwà tẹ̀ níyẹn ò dáa rárá kẹ́ ẹ bájọba sọ̀rọ̀ tọ̀rọ̀ adúpẹ́ pàápàá báyìí tó dẹ̀ jẹ́ pé bí ò bá jẹ́ pé lọ́ọ̀yà yìí fọ́ọ̀fù rẹ̀ dáadáa ni bí lọ́ọ̀yà bá yìí fọ́ọ̀fù rẹ̀ dáadáa ẹ ti pa náà ok àwọn tó ń pa àwọn yẹn báyìí kí ló fẹ́ sọ̀dọ̀ àwọn tó ń ti pa yẹn kí ló fẹ́ sọ nípa wọn kò sí ohun tó máa sọ nípa wọn wọ́n ti pa nìyẹn wọ́n ti wéṣẹ̀ mí wọn nìyẹn àwọn tó ní ẹbí kò lẹ́bí mọ́ ń sìn àbí ẹ̀ mọ̀ ẹni tó dẹ̀ gbé bóyá oníyàwó ní ọmọ ẹ̀dá ẹ ti gbé ọmọ ẹ di fatherless kò ní bàbá mọ́ mo sọ fún yín o màá bá ipò o ẹ má rò pé bóyá mo jẹ́ èèyàn rẹpẹrẹ o mi ò ṣe èèyàn rẹpẹrẹ o ẹ má try mi rárá màá bá wọ. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé fún fídíò yìí fún àǹfààní ẹ̀yìn tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ bàbá Ọ̀nààrà ni wọ́n jẹ́ àlejò mi pàtàkì ní alẹ́ yìí kí n tẹ̀ tó máa bá ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe pẹ̀lú bàbá Ọ̀nààrà lọ mo fẹ́ kẹ́ mọ̀ wípé fídíò yìí a ti gbàṣẹ lọ́wọ́ Aláròyé kí a tó lo fídíò yìí àwọn náà fún wa láṣẹ pé ká lo fídíò náà now kí ó tó di pé mo máa bá interview lọ mo fẹ́ ṣàlàyé nǹkan kékeré fún àwa èèyàn àwa aráalé mo fẹ́ fún wa ní ìdánilójú yìí ni wípé kí ẹ má fòyà rárá nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ sí Sunday Igboho yìí ó ti ṣẹlẹ̀ sí èèyàn kan rí ní Kútọ̀nù ọ̀rọ̀ yẹn tilẹ̀ burú ju èyí tó ṣẹlẹ̀ yìí lọ dáadáa èyí yẹn ní kékeré ní dáadáa wọ́n pe ẹni Professor Banjo àlejò mímí ọ̀bẹ rántí ọ̀rọ̀ Professor Banjo gbà táwọn arrest Professor Banjo mo rántí dáadáa ẹjọ ẹ má bínú ẹjọ ẹ máa sọ fún àwọn èèyàn yín kó lọ máa subscribe lórí station mi ẹjọ. Exactly. Ẹyọ ẹ̀yin tẹ́ bá ń join wa ẹ tẹ́ bá lọ sórí Facebook tẹ́ bá lọ sí Ọ̀nààrà Parish tẹ́ bá ti TV Ọ̀nààrà Parish tẹ́ bá ti click ẹ̀ ń bẹ̀ ẹ máa wò wọ́n even after èyí ẹ máa gbádùn wọn èyí tẹ́ ẹ ṣe ń come across sí bàbá Ọ̀nààrà for the first time tẹ́ bá ti lọ sí Ọ̀nààrà Parish lórí Facebook tẹ́ bá ti like ẹ máa wo àwọn program wọn máa so mo fẹ́ sọ díẹ̀ nípa Professor Banjo nǹkan tó ṣẹlẹ̀ sí Professor Banjo burú díẹ̀ Professor Banjo gbé AK-47 4,000 ẹgbẹ̀rún mẹ́rin ná import láti US import wọ Kútọ̀nù abẹ́rẹ́ nǹkan bẹ́yẹn èèyàn pọ̀ díẹ̀ o and ẹ̀ṣẹ́ òde tí ilé iṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ní pé wọ́n rò wípé bí Abacha ṣe aṣàbàṣà yẹn wípé àwọn fẹ́ attack wọn fẹ́ kó kíní ẹ̀kọ́ wẹ́pọ̀n wọn yẹn fún wọn ti bàbá yìí mọ́ lé fún ìgbà díẹ̀ wọ́n ṣẹjọ́ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ìjọba Abacha bẹ̀rẹ̀ sí ránṣẹ́ ó ń rán owó ní àwọn máa wọ́n gbówó fún wọ́n fowó lọ ìjọba Soglo nígbà yẹn pé kí wọ́n gbó wọn ránṣẹ́ wọ́n wà bẹ́ẹ̀ títí tí wọ́n dá wọn lóhùn nítorí mo ń láti sọ ilé nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń jáyà tó ń bi wá léèrè wọ́n máa gbé kíní wọ́n máa gbó lójú wọn ránṣẹ́ mo ní nǹkan tó ṣẹlẹ̀ sí Professor Banjo burú jẹ́ Professor Banjo gbé arms wọ Kútọ̀nù 4,000 round AK-47 náà kú wọlé tó fẹ́ kú fáwọn OPC nígbà yẹn wọ́n dáàbò bò wọ́n o ìgbà tó tún yá George yẹn ìgbà tó ń ṣẹjọ́ ẹni títí George yẹn nílò ló ti ṣe ní pé owó ò lè dá yín padà sí Nàìjíríà pé you are free wọ́n ní pé káàtẹ̀ pé àtẹ̀fẹ́ ṣẹjọ́ a máa sọ pé illegal possession of arms wọ́n á fẹ́ bí yín léèrè àwọn tó máa mú yàn fún illegal possession of arms Nàìjíríà pé ẹni ẹ máa pẹ́ lẹ́wọ̀n gan wọ́n ní wọ́n kànra wọ́n ti mọ̀ pé ẹnì kì í ṣe Kútọ̀nù tó ń kú ọjà ẹ̀kọ́ pé wọ́n kú lọ sí orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dẹ̀ fi wọ́n sílẹ̀ ìgbà tó yá tí àwọn ìjọba Nàìjíríà tó ń rí i pé wọ́n ti fẹ́ ní ìsílẹ̀ wọ́n dẹ̀ tún plan bọ́n ṣe máa kidnap wọn ni wọ́n fi sá lọ ní Professor Banjo fi sá lọ sí ó fi escape lọ sí Togo wọ́n fi gbàbẹ̀ lọ sí Ghana nítorí náà mo ń fẹ́ fi yé wa ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé wọ́n máa gbé olódi wọn padà kankan bẹ́yẹn olùbíní akíntàn fi dùn ún ẹni tó ṣẹ̀ṣẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ ìgbà tí Nàìjíríà ń kó tí wọ́n dá pressure ń bá yìí wọ́n dá wọn padà nítorí náà mo ń sọ fún yín ẹjọ́ ẹ̀yin èèyàn wa ẹ fọkàn yín balẹ̀
màá dẹ̀ tún wá bí àlejò wa nísìn wípé ẹjọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa kí ni confidence tẹ̀yìn gan-an ní lọ́wọ́ sọ tèmi nísìn bọ̀ bí oṣù ọmọ onílùú mo kàn fẹ́ kẹ́ ẹ sọ fáwọn èèyàn wa àwọn tó ń bẹ̀rù wọ́n sọ pé wọ́n máa dáhùn padà fún wọn Àbújá ẹ jọ ẹ sọ fún àwọn èèyàn wa ẹ fún wọn ní ẹ sọ reason tẹ́ fi rò wípé wọn ò lè dá olóyè Sunday Igboho padà sí Nàìjíríà ẹ ṣeun sà. ẹ ṣe gbogbo ìtẹ́ ń gbọ́ mi ò kì í sọ̀rọ̀ kó lè jẹ́ kí n parọ́ ìdí nǹkan tó happen tí mo ń sọ wípé Sunday Igboho wọn lè dá padà sí Nàìjíríà jẹ́ ìlú kan Kútọ́nù ó jẹ́ ìlú kan tó dẹ̀ jẹ́ wípé ó máa ń dáàbò gbogbo ènìyàn ló máa ń dáàbò bò pàtàkì jùlọ tẹ́yìn náà bá gbọ́ ọ̀rọ̀ tí lọ́ọ̀yà ń sọ sí lọ́ọ̀yà ń sọ pé ẹni tí rẹ̀ jẹ́ wípé bọ́yá kò pa èèyàn kò ṣe nǹkan tí ò dáa ẹ̀dẹ̀ lọ sílé ẹ lọ bà gbogbo ilé ẹ̀ jẹ́ ẹ bà dúkìá ẹ̀ jẹ́ ẹ yìnbọn ẹ pa èèyàn sínú ilé yẹn ṣé o mọ̀ wípé òyìnbó tí Yorùbá tí ọkùnrin yẹn sọ tó bá jẹ́ pé ó bá gbọ́ Yorùbá dáadáa ni a tún sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ àmọ́ kò gbọ́ Yorùbá dáadáa Kútọ́nù jẹ́ ìlú kan ìlú tó dẹ̀ jẹ́ wípé wọn ò kì í gba ọ̀tẹ̀ o wọ́n dẹ̀ ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe ń lọ sílé ẹ̀ láti lọ balẹ̀ ẹ̀ jẹ́ àbí tó ń balẹ̀ ẹ̀ jẹ́ tó ń pààyàn síbẹ̀ tó bá jẹ́ pé wọ́n bá bá òun náà ní ọjọ́ náà ńkọ́ o ṣé òun ò ní pa á náà àwa sọ sí pé bóyá kán ṣe kankan kan dà padà sí Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbàgbé ẹ o kò lè wá sí Nàìjíríà o mo ní confidence sí Kútọ́nù wípé Kútọ́nù ò kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ dáàbò bò ó wọ́n á dáàbò bò dìlé ẹ̀ because wọ́n ti mọ̀ wípé politics something lẹ́ ń ṣe ń bẹ̀ nígbà tó lè jẹ́ kó ti mọ̀ pé politics something ni ẹ bá ìbọn lọ́wọ́ ẹ̀ náà ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ lẹ́kan ẹni tó bá ìbọn AK ni o AK-47 náà bá lọ́wọ́ ẹ̀ láì mọye tó fẹ́ kó wọ nínú Nàìjíríà tó ń mu ní Kútọ́nù ọ̀dà dúró síbẹ̀ right now n ò bá ìlú kan bẹ́ẹ̀ náà kò import ìbọn wọlé àbí import ìbọn wọlé ni Sunday Igboho import ìbọn wọlé n ò ká ìbọn mọ́ gbogbo nǹkan tó ń kó sílẹ̀ tó ń sọ pé bóyá ìbọn àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn àwọn SS ló kó ìbọn àlùkù tó ń ti lò tó ti bàjẹ́ tó ń lọ kójọ tó ń take picture ẹ̀ tó ń kó lé Igboho bí Igboho bá ní ìlú ìbọn yẹn mo sọ fún yín ikú máa sun rẹpẹtẹ náà ikú máa sun but kò ní ìlú kan bẹ́ẹ̀ yẹn so from there Kútọ́nù máa dáàbò bò ó kò ní sí wàhálà fún un ó máa wà lálàáfíà ó máa wà ń bẹ̀ nígbà tó dẹ̀ jẹ́ pé ó máa lọ bá àwọn fámìlì ẹ̀ because ó ní ọmọ oníyàwó n ò dẹ̀ rí pé bàbá oníbàbá no so mo ní confidence yẹn wípé kò sí nǹkan tó máa ṣe ń bẹ̀. mo dúpẹ́ ẹ ṣé gan-an ní sà a máa rí yín bá o mo dúpẹ́ fún ìdánilójú tẹ fún àwọn èèyàn wa lórí ọ̀rọ̀ Sunday Igboho torí gbọ́n ètò ń kó wa wọ́n sọ pé ẹni kí ló tún fi dè wọ́n mọ́lẹ̀ síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti wá rí wípé àwọn jọ́ọ̀jì yẹn gbọ́n jù wá lọ because tẹ́ bá wo kéèsì Banjo náà ń gbà yẹn wọ́n sọ fún Banjo pé ẹ̀yìn bí 125 ló ń wá sílé ẹjọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wá SSS wà lára wọn àwọn tó fẹ́ wá gun lábẹ́rẹ́ wà ń bẹ̀ àwọn tó fẹ́ wá pa wà ń bẹ̀ at the end of the day wọ́n dì wọ́n mú títí nífà tí wọ́n yẹ tẹ̀ oṣù mẹ́rìnlá gbà tí Nàìjíríà ti rọra pọ́nmọ̀ kúrò ìgbà iná fi náà yẹn lọ gbogbo máa bá tiẹ̀ lọ ẹ ṣé wa ìgbà yẹn adalẹ́ ọmọ dúpẹ́ púpọ̀ fún bẹ́ẹ̀ bá a tan mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí mo tún rí ṣàkíyèsí nǹkan kan tí mo dẹ̀ fẹ́ kí tún la àwọn èèyàn lọ́yẹ̀ ẹ wo tẹ́ bá wo àwọn tó ń kó nílé Sunday Igboho torí pé yìí náà ń fọ́lọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ti kó wọn ó ti tó oṣù kan wọn tiẹ̀ kó wọn lọ sílé ẹjọ́ rárá ẹ wá wo wọ́n mú Sunday Igboho within 48 hours wọ́n ti sọ̀rọ̀ wọ́n fẹ́ gbé lọ sílé ẹjọ́ mo kàn fẹ́ mọ̀ ṣé báyìí ni ṣé bí justice system Kútọ́nù ṣe rí lélẹ̀ ẹ ṣe.
ẹ ṣe ń gan ẹ ṣe God bless you. Justice Kútọ̀nù ò rí bẹ́ẹ̀. Kútọ̀nù tẹ̀lé òfin. Ó ń tẹ̀lé òfin àti ìlànà. Tí ẹ bá rò ìjọ tó ń sọ pé ó mú ní airport kó lo ọ̀sẹ̀ kan kó lo ọjọ́ mẹ́ta kan tó gbé lọ sí pé ok kó lọ fèsì George kó lọ ṣàlàyé fún George àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ní Nàìjíríà báyìí wọ́n ti abuse òfin wọn wọ́n abuse òfin ni irú òfin bẹ́ẹ̀ náà pàápàá wà Nàìjíríà ṣé o mọ̀ pé àwọn SS wọ́n ní agbára lórí ìjọba wọ́n ti abuse agbára kò sí ìlú náà bí ìlú Amẹ́ríkà tí mo wà àti London tí ẹ̀yin náà ń gbé àwọn wo ni wọ́n máa mú tó di ọjọ́ kejì àbí ọjọ́ kẹta kó máa fèsì George tó bá máa filẹ̀ on bail wọ́n á filẹ̀ on bail àmọ́ Nàìjíríà let me tell you something n ò ní òfin tó ń tẹ̀lé ń bẹ̀ òun ló mú wọn tó lè jẹ́ pé ó ń pààyàn bí bó ṣe ń pa ẹran gbogbo àwọn tó ń ṣòfin àti ó jẹ́ olórí òfin ó sàmọ̀ wípé ó ń pa èèyàn bẹ̀ àbí kò rí ni ó mọ̀ but why they can't kí ló tí wọn ò lè mú wọn kán lọ fèsì ẹjọ́ tó bá mú wọn pàápàá báyìí tó pa èèyàn àbí ó bá ìyàwó níyàwó sùn tó gbé lọ sílé ẹjọ́ báyìí tó gbé lọ police station ọjọ́ kejì náà máa fi lẹ̀ nítorí pé òun ò ṣe Yorùbá àmọ́ tó bá jẹ́ Yorùbá ẹgbẹ́ wọn máa sọ pé irọ́ o ẹ má fi ilẹ̀ o pípa ni kẹ́ pa síbẹ̀ n ò ní òfin ní Nàìjíríà gbàgbọ́ òfin Nàìjíríà òfin ò sí Nàìjíríà àmọ́ Kútọ̀nù o òfin wà ń bẹ̀ ń tẹ̀lé òfin ẹni tó bá ní problem tó bá sáwọ̀ bẹ̀ Kútọ̀nù máa dáàbò bò ti Kútọ̀nù nìyẹn. nígbà tí ẹgbẹ́ tí wàá bẹ̀rẹ̀ ti agitation yìí torí mo tẹ lọ wo ọ̀nà àrà parish mo rí bàtẹ́ ṣe Sunday service àwọn èèyàn yìí tó ń kọ sí ọ̀nà kìíní wọ́n ṣe Sunday service o àwọn èèyàn yìí ń béèrè wọ́n tún ń sọ̀rọ̀ nípa Sunday Igboho wọ́n tún ní pé kẹ́ gbàdúrà fún Sunday Igboho so inú mi dùn gidi gan pé àwọn èèyàn wa wọ́n tọ̀ sí wípé tinútinú ni ẹ fi ń ṣe nǹkan tẹ̀ ṣe wọ̀nyí ṣùgbọ́n ṣá bẹ́ẹ̀ ṣe mọ̀ a ò lè rìn kórí má mì a dẹ̀ lè má rí nǹkan tó ń pè ní kàńdá inú ìrẹsì bí ìbéèrè mi ni wípé ṣé ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ yìí ṣé àwọn èèyàn kan wà tí wọ́n ti wá ń bú yín lẹ́yìn tàbí tó ń sọ wípé kí ló dé tí kí ló kàn yín ń bẹ̀ kí ló kàn yín nípa Sunday Igboho ṣé ó jẹ́ bí ọmọ Benin Republic ní kí ló tẹ́ fi ń gbèjà ẹ̀ṣẹ̀ ǹjẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ti wáyé àwọn tàbí àwọn ará Benin pàápàá tó sọ wípé kí ló tẹ́ fi ń gbèjà ẹni ṣé irú nǹkan bẹ́ẹ̀ ti wáyé sàn. adúpẹ́ fún Ọlọ́run ṣe rí ẹni tó ṣe dáadáa pàápàá báyìí ọ ń san búburú fún káàbọ̀ tí bọ́dẹ̀ ẹni tó ń jà fún ènìyàn èmi ò jà tí mo jà kì í ṣe pé mo jà fún Sunday Igboho ní kọ̀kọ́ mo jà fún àwọn ọmọ Nàìjíríà rere mo jà fún àwọn tó lè jẹ́ pé ń pa ẹbí wọn mo jà fún àwọn tó lè jẹ́ pé kàn ń gbé ẹbí wọn tó ń kàn máa ń dún bú ẹ̀ àìmọye ẹlòmíì pàápàá àwọn Yorùbá mi pè mí tó ń sọ fún pé kí ló kàn mí lórí ọ̀rọ̀ Sunday Igboho mo lọ sí ọjà jẹ́ kí n sọ̀rọ̀ ìfún yín mo lọ sí ọjà lọ́jọ́ kan èèyàn kan wò mí ó ní bàbá ó dà ẹgbẹ́ àmọ̀ yìí mo ní bọ̀lẹ̀ tí mọ̀ mi ó dà ẹgbẹ́ ìwọ ló sọ̀rọ̀ Sunday Igboho bàbá confam mo ní bẹ́ẹ̀ ni èmi náà ni ẹnì kan wà ń bẹ̀ tó ní Sunday Igboho jọ kóra ẹ lọ sọ́hùn mo ní ọ̀tá Yorùbá nìyẹn ó dẹ̀ sọ Yorùbá mo ní ọ̀tá Yorùbá ní èèyàn burúkú nìyẹn èmi mo sọ bẹ́ẹ̀ fún un tó bá dẹ̀ tó bẹ́ẹ̀ wọn ò bí ìdá ní Amẹ́ríkà yìí kó sọ pé wọ́n máa fọwọ́ kàn mí now ìyẹn lọ bẹ́ẹ̀ àìmọye ẹlòmíì tó pè mí mo lọ sí restaurant mo fẹ́ ra oúnjẹ ẹlòmíì tún rí mi bẹ́ẹ̀ ló wá ń béèrè lọ́wọ́ mi pé bàbá ó dẹ̀ pé àmọ́ yìí ṣé kìí ṣe pé ilẹ̀ ń jà fún Sunday Igboho mo ní I'm trying èmi kọ́ Ọlọ́run ló ń jà fún sáà oúnjẹ tí mo rà ní ọjọ́ yẹn mo rà ń jẹ àkílìbì
$2 ó dẹ̀ san owó yẹn ó dẹ̀ ní bàbá ẹ má fọwọ́ kọ oúnjẹ yẹn ó gbé dìde mọ́tò mi ó lọ gbé sínú mọ́tò fún mi kí ni mo tún fẹ́ gbọ́ lọ́run ṣe fún mi ẹyọ kan tún nìyẹn o àwọn míì tó ń pè mí bàbá fún wa ní àkáǹtì àfẹ́fún ẹni kan ẹ̀lẹ́ tún máa lọ sẹ́yìn sí tó tún máa lọ ń sọ wípé bàbá ti ń bèrè owó lọ́wọ́ yín bí ẹ̀ bá rántí the last program tí mo ṣe tó fi àwọn ọmọ yìí sílẹ̀ mo ní ó nílò owó báyìí o ẹjọ́ ilẹ̀ tó bá jẹ́ ọmọ Nàìjíríà rere ẹ pé àwọn tó jẹ́ bí olórí yín ní àdúgbò bí tẹ́ ẹ wà anything tó bá ní ẹ lọ fún wọn kẹ́ẹ̀fì ran àwọn ọmọ tó ń fi ilẹ̀ ní Àbújá kán fi ràn wọ́n lọ́wọ́ kán jáde o tí mo sọ nìyẹn I'm not putting my account number for there for anybody to give me anything I don't want it mo ní àkáǹtì fún chọ́ọ̀chì mi tí ẹ bá wo Sunday service nígbà míì mo ń fi àkáǹtì mi síbẹ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn míì tó jẹ́ àwọn ọmọ ọjọ́ mi tó bá máa san owó wọn àbí owó kìíní ìdá mẹ́wàá ni o àbí nǹkankan wọ́n máa ń san síbẹ̀ but láti ìgbà tí mò ń jáde tí mò ń jà fún Sunday Igboho yìí o mi ò lè parọ́ fún yín I don't ask anybody for nothing bó ṣe jẹ́ nìyẹn. but àwọn ará Benin kan kọ́ àwọn ará Benin ṣé àwọn ará Benin tó sọ wípé kí ló kàn ní níbẹ̀. ṣe rí ẹjẹ́ ń sọ kankan fún ìsà mò ń gbàdúrà fún Sunday Igboho pàápàá kó jẹ́ ọmọ Kútọ̀nù Ọlọ́run mò ń gbàdúrà Ọlọ́run tó bá jáde pàápàá tó lọ sí ìlú tó ń lọ yìí mo sì máa lọ bá tí màá sọ pé wá ń bí o bí o bá ẹ̀ tí ìrànlẹ̀ sí Kútọ̀nù lọ rànlẹ̀ síbẹ̀ kó kọ́lé síbẹ̀ Sunday Igboho ó mú many things tó change ní Kútọ̀nù náà láti ìgbà tí Sunday Igboho ti wà ń bẹ̀ ọjà ń ta ń bẹ̀ náà ó ń ta dáadáa ń bẹ̀ àwọn ọmọ Nàìjíríà ń torí ti Sunday Igboho tó ń lọ bẹ̀ tó ń ra nǹkan ń bẹ̀ bàbá mi ò lè parọ́ fún ẹ Sunday Igboho wàláì máa jẹ́ nínú àwọn tó lè jẹ́ pé máa fight fún tó máa ní Kútọ̀nù citizen trust me for that nítorí pé mo ti bá àwọn tó jẹ́ bí olórí no èmi náà pàápàá bá mi ò lówó lọ́wọ́ o but mo jẹ́ kan náà àwọn olórí ní Kútọ̀nù I will try my best to support life Sunday Igboho for Kútọ̀nù bó ṣe jẹ́ nìyẹn àmọ́ Kútọ̀nù ò sọ nǹkankan kò dẹ̀ pè mí Kútọ̀nù ò pè mí pàápàá pé kí ló kàn mí because èdè Yorùbá tí mò ń sọ àwọn tó wà ń bẹ̀ nìkan ṣe tó gbọ́ Yorùbá ó ń pè mí pé bàbá ò jà fún Sunday Igboho ọwọ́ ẹ̀ máa lọ sókè o ní Kútọ̀nù bẹ̀ mo sọ fún yín àwọn ọba ń bẹ̀ pàápàá mo ń bá wọn sọ̀rọ̀ náà àwọn ọba tó lè jẹ́ pé Yorùbá ni wọ́n ń bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ pé ìjà tó ń jayọ̀ ìjà tó dáa ni o máa já ń ṣo President Kútọ̀nù pàápàá ń wò ó she see me she know everything about it bó ṣe jẹ́ nìyẹn sà. ẹ ṣe púpọ̀ fún àǹfààní àyìn ará adẹ́tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa bàbá ọ̀nà àrà parish tí wọ́n jẹ́ ìkan àwọn tí wọ́n ń support wa ní orí agitation yìí ni a gbé wá sí orí ẹ̀rọ sórí ètò Yorùbá Gbayì lálẹ́ yìí wọn la ti ń bá sọ̀rọ̀ látàrọ nísìnyí báyìí a fẹ́ fún àyìn ará ilé láyè mo dúró mọ̀ pé ẹ ti ń retí pé àfisẹ́ ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ má wọlé ìtorí wọn náà ìtorí yín la fi gbé wọn wà so nọ́mbà tẹ fún máa ó máa hàn lórí ẹ̀rọ nísìnyí so mo dẹ̀ mọ̀ pé èyí náà dẹ̀ ti mọ̀ pé èrò pọ̀ tó fẹ́ bá wọn sọ̀rọ̀ mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹni tẹ́ bá fẹ́ pè ẹ ṣe ìbéèrè yín ní ṣókí ẹ jọ̀ọ́ kò ní mi ìlédè gba tó bá ti ń pèsè ojú kan bàbá tó fún yín pé ẹ ṣe máa wind up ẹ jọ̀ọ́ torí mo mọ̀ pé èrò pọ̀ tó fẹ́ bí wọ́n lè rí question so ẹ ṣe ní ṣókí so that a lè kárí àwọn èèyàn tó fẹ́ bá wọn sọ̀rọ̀ a lè bá wọn sọ̀rọ̀ a ní ju wákàtí kan sí lọ láti bá wọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá ṣe ní ṣókí o ẹ jọ̀ọ́
kó tó di pé àwọn èèyàn máa wọlé ọ̀pọ̀ tó máa pè é pé nísìn ẹ mention wípé ẹ ní parish kan ní ọ̀nà parish kan ní Nàìjíríà gbogbo ìgbà tó yá tí wàhálà yẹn pọ̀ ẹ láti close it down. Ẹjọ tẹ bá lè bá ọ̀rọ̀ yẹn sọ. Nígbà tí mo ní church ń bẹ̀ báyìí wọ́n wá ṣàmì ládàá ń bẹ̀ ni àwọn olè Nàìjíríà apá èèyàn wọ́n wá bá mi lóru tó ń dẹ̀ ṣàmì ládàá mo dẹ̀ ní òkè o mi ò ní wà ní ìlú tí màá wà tó dẹ̀ jẹ́ pé àdá ni mo máa fi jà mo dẹ̀ ra fílẹ̀ mo dẹ̀ kúrò ń bẹ̀ láti ìgbà tí mo kó ń bẹ̀ mi ò kúkú lọ síbẹ̀ láti gbà yẹn kò dẹ̀ hùn mi láti lọ because ẹ̀mí èèyàn kò jọ wọ́n lójú ń bẹ̀ so kí ni mo fẹ́ lọ bẹ̀ láti lọ ṣe bó ṣe jẹ́ nìyẹn o. Eré àwọn ṣé Èkó ni sà? Èkó kọ́wé eré abúlé gbá ni o mo ní kan tẹ́lẹ̀ níbẹ̀ yẹn Òkè Odò wà náà ń pè ní Òkè Odò wà náà ó wà ní Ọ̀tà road ó wà ń bẹ̀ mo wà ń bẹ̀ nígbà tí mo wà ń bẹ̀ tí mo wà kúrò bẹ̀ mo tún lọ sí Agbélékalẹ̀ mo tún lọ ṣèmí sí Agbélékalẹ̀ ní eré Mẹ́ran ni wàhálà pọ̀ fún mi tí mo fi filẹ̀. So àwọn ẹ̀sán pa ọ̀nà àpárá ìṣúná kan wípé ẹ ní àwọn èèyàn tí bí àwọn tí ẹ̀ ń tọ́jú tí ọ̀nà parish multi foundation ni ṣe lè bá tàn mọ́lẹ̀ sí nípa multi foundation yẹn ṣe. Mo ti bẹ̀rẹ̀ ọ̀nà àrà foundation yìí sí báyìí ó ti tó bí ọdún méjì mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tá a ti ṣe dé mo ti kọ́ ibi tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ yẹn gbé mo ti kọ́ ibi tó jẹ́ ọ́fíìsì mi tó dẹ̀ jẹ́ wípé àwọn ọmọ tí mo ń tọ́jú ń bẹ̀ mo ní dókítà ń bẹ̀ tó ń tọ́jú wọn mo ní àwọn nọ́ọ̀sì skul wà ń bẹ̀ pàápàá tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ yẹn ń tọ́jú wọn pẹ̀lú skul láti mọ̀wé ní ọ̀nà àrà foundation ó wà ní eré àsekú ló wà tó bá ń lọ sí Àlàdà eré ẹ kúrò ní Kútọ́nu ẹ kọjá Kárábí ẹ kọjá Wẹ̀tọ̀ kó tó lọ sí Sekú tó bá lọ sí Sekú ń bẹ ilẹ̀ wà ń bẹ gbidigbidi pàápàá bíjò mo ń sọ tẹ́lẹ̀ báyìí tó bá gbọ́nú àwọn ọ̀rọ̀ mi pàápàá báyìí mo sọ pé àwọn tó jẹ́ èèyàn gidi because mi ò fẹ́ wàhálà ọmọ Nàìjíríà tó bá fẹ́ ṣe nǹkan tó fún ẹ ní $1 báyìí ó lè sọ pé mílíọ̀nù ni. So from there a sọ wípé àwọn tó jẹ́ èèyàn rere tó bá ń wá ilẹ̀ ń bẹ̀ á help wọn láì jẹ́ pé kán nílẹ̀ ń bẹ̀ kán kọ́ nǹkan wọn kò dẹ̀ sí pé ọ̀rọ̀ ilẹ̀ wọn ń bẹ̀ kán wá sọ fún wọn pé ok o máa sanwó foundation ẹ̀ sanwó DPC ẹ̀ sanwó dẹ́kìnì irú ẹ̀ ò sí Kútọ́nu o tó bá ti gba ìwé ilẹ̀ ó ti ra lẹ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣe bó àti ẹ̀ máa sọ̀rọ̀ pọ̀ dáadáa lórí yẹn ẹni tó ń bá a sọ̀rọ̀ lórí fóònù ẹjẹ́ bá yí tẹlifíṣàn yín sílẹ̀ èyí sílẹ̀ ní kíákíá ẹ ṣe púpọ̀ ó yá ẹnìṣó ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Gbayì ẹ káalẹ́ sà. Olúkòrèdé Olúkọ̀tún. Okay. Ẹni ṣọlẹ̀. Àmì o. Àmì. Àmì. Àmì o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé sà. Ẹ ṣé àdúrà dẹ̀ gbà lágbára Ọlọ́run. Àdúrà ìwọ náà máa gbà o. Ẹ ṣé o. So lórí ti ọ̀nà àrà foundation okay àwọn tí nísìnyí bẹ́ẹ̀ ṣe sọ ọ̀rọ̀ Sunday Igboho ti jẹ́ ó ti lajú àwọn èèyàn sí pé wọ́n lọ sí wọ́n wá sí Kútọ́nu
ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń gbé Badagry àti ògbókè bí akóhùnkú tó bá ń gbé bí akóhùnkú fly láti bí lọ Paris ó gbàbẹ̀ lọ sí Cotonou kó lè ra yà sí ilé náà ibi tí wọ́n ń lọ nìyí pé àwọn ẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn tó bá fẹ́ ra property níbẹ̀ báwo ló ṣe lè sí àbí báwo ló ṣe easy tó láti ra property níbẹ̀. ṣé rí èmi ò lè sọ fún èèyàn kan wípé bóyá ò fẹ́ get the property ńbẹ̀ yẹn kó kàn lọ síbẹ̀ pé mo ti gbọ́ lórí Facebook wípé property pé a lè ra property ńbẹ̀ mo fẹ́ kí everybody kó gba very good source ẹ gba very good source kẹ́ ẹ má lọ gbé owó fún èlòmíì kó wá di wàhálà tí ẹ bá gba very good source and tó bá rà lẹ́ ń bẹ̀ ẹ máa gba gbogbo ìwé ẹ títí kan survey ẹ̀rẹ̀ ìròyìn lọ àbí kí ìwọ náà lọ síbẹ̀ kó lọ rí nǹkan ẹ ìlú tó bá ti wà tó bá ti nílé síbẹ̀ ó ti di ọmọ ìlú yẹn nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ó ti di ọmọ ìlú yẹn nìyẹn tó bá ti ní ìlú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò dẹ̀ jẹ́ pé ò kì í ṣe olè ò dẹ̀ wá tó dẹ̀ jẹ́ pé ó máa ba nǹkan ní nǹkan jẹ́ ò dẹ̀ wá bẹ̀ láti dà ìlú onílùú ó dà pé ààbò wà fún ìwọ gangan fúnra rẹ̀ tó bá ti débẹ̀ so ó wà easy òun ló hápù tí mo sọ fún ọ pé ẹni tó bá nídìí ẹ pè wá mo mọ bó ṣe máa get in touch èmi náà ẹni àbí tí mo sọ pé kó lọ develop èmi náà bẹ̀rẹ̀ mo kọ́ foundation sí ọ̀nà ara foundation bẹ̀rẹ̀ mo kọ́ sí so lónìí pàápàá mo ti rán lọ síbẹ̀ wọ́n ti lọ wo bẹ̀ gbogbo bẹ̀ yẹn wà very good àwọn tó ní gangan tó dẹ̀ jẹ́ kó mo rà lọ́wọ́ wọn mo ní gbogbo ìwé ẹ̀ mo ní lọ́wọ́ mo dẹ̀ níbẹ̀ tó pọ̀ ó pọ̀ gan nínú àwọn tí mo ní pàápàá mi lè develop ẹ̀ tán bí àwọn míì bá nídìí láti rà pàápàá mo tún lè tà á fún bó ṣe jẹ́ nìyẹn. àwọn tí ó bá ní nǹkan tó bá fẹ́ ra tó bá fẹ́ invest síbẹ̀ ẹ lè bá àlejò wa sọ̀rọ̀ ẹ kàn lọ sí Facebook page wọn Ọ̀nàrà Parish tẹ́ láti bá wọn tẹ́ bá fẹ́ contact wọn ìyẹn bẹ́yìn. Okay, so mo wá fẹ́ bí lè rí ọ̀rọ̀ lórí mo ọ̀pẹ tí ń follow ìbéèrè ẹlòmíràn ti fẹ́ wọlé báyìí láti béèrè ẹ kálẹ̀ káàbọ̀ sórí ètò Yorùbá Gbayì ètò. Olúwa ló ṣeun o. Olúwa ló ṣeun o. Àmín 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 àmín. Àwọn náà wọn ní ìbéèrè ọkàn wọ́n fẹ́ kí yín ni wọ́n fẹ́ ṣàdúrà fún yín pé àdúrà tẹ̀ máa pọ̀ because Yorùbá máa ń pòwe kan wọ́n ní pé kò ní burúburú kó má kọ ẹnìkan mọ́ ni. Bẹ́ẹ̀ni. Ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ inú àwọn èèyàn tó pé ẹni tí ò tẹ̀ fi ń ṣe ara Nàìjíríà rò pé ó rí irú ìyà tí wọ́n fi ń jẹ àwọn èèyàn bẹ̀rẹ̀ ó dẹ̀ dìde sí ọ̀rọ̀ yìí mo dúpẹ́ gidi gan torí mo ti wá wo àwọn ètò yìí mo dẹ̀ rí pé àwọn èèyàn máa ń ṣàdúrà fún yín lọ́pọ̀lọpọ̀ ni pé lórí ọ̀rọ̀ Sunday Igboho bẹ́ẹ̀ ṣe dìde sí ọ̀rọ̀ Sunday Igboho yìí ẹ ṣé àdúgbò so ẹnìkan ti wà lórí ìlànà sìn ẹ káàbọ̀ sórí ètò. Àmín. Wọ́n kí wọ́n ń gbọ́ yín. Àmín. Orúkọ yín mà. Ok, Alájà Ganiat ẹ ṣé mo dúpẹ́. Ṣé ìlú iná lẹ ti ń pè àbí Amẹ́ríkà?
Okay. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé kú fẹ́. Ẹ ṣé. Alright. Okay. So mo rò pé ẹ ti ń follow ọ̀rọ̀ Yorùbá Nation tuntun jẹ́ mẹ́ta. So mo kàn fẹ́ bí ní pé àwọn ọ̀gá ti fẹ́ wọlé. Hello, ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Gbayì. Hello ma. God bless you, mommy. Ẹ yí television yín sílẹ̀ ma, ẹ yí set yín sílẹ̀ so that ohun yóò ní máa bounce. Ẹ ju yín sílẹ̀. Ẹjọ́ tẹ bá lè yí set yín sílẹ̀ ma, ẹjọ́ ẹ ṣe bẹ́ẹ̀. Ọkọ yí set yín sílẹ̀. Ẹ máa ṣí ẹ. Ẹ yí set yín sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó yá ẹ máa sọ̀rọ̀ yín lọ báyìí ma, wọ́n ń gbọ́ yín sí ma. Ó dáa. Bẹ́ẹ̀ni. Kò sí o. Ẹ ṣé. God bless you, mommy. God bless you. Amen. Àmín. 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 Àmín o. Àmín. Àmín. Ẹ ṣé ma púpọ̀. Ẹ ṣé wọ́n àwọn tí máa ń yọ yín lẹ́nu pé ó máa ń sunkún sí yín lọ́rùn. Ó máa ń sunkún sí mi lọ́rùn all the time. Mo dẹ̀ ń sọ fún wípé kò sí ohun tó máa ṣe Sunday Igboho because I know the country where I coming from. Ó máa dáàbò bò mo mọ yẹn dájú. Ẹ ṣé púpọ̀ sà. Ìbéèrè tí mo fẹ́ bí kó tó di pé àwọn èèyàn ń kó wọlé ni pé àwọn tó ń ṣe agitation nílé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀nà méjì ni ìbéèrè mi yẹn pín sí. Ìkíní ni pé
mo fẹ́ kẹ́ advice wo lè lè fún wọn, mo fẹ́ kẹ́ fi bíbélì gbà wọ́n níyànjú wípé iṣẹ́ tí ilé mi ò rí mi ẹ̀yin lẹ́ máa sọ àmọ́kẹ́ tó sọ ó dà pé ìbéèrè mi ó ti fẹ́ wọlé o hello ẹ káàbọ̀ sórí ètò àwa nìyẹn sà orúkọ yìí. mi ò ní ṣẹ̀yìn Ọlọ́run. ẹnì ṣọlẹ̀ pẹ̀lú ìbéèrè yín sà. ok màá dá yín lò màá dẹ̀ tún fún àwọn àlejò mìíràn láti dá yín lò tó bá yẹ pé ẹ bá bá a bẹ̀rẹ̀ ẹ ti gbọ́ tí lọ́ọ̀yà ti sọ wípé wọ́n láti wọ́nà láti dáàbò bò ní tó bá kàn fi ilẹ̀ bẹ́yẹn níjọ́ yẹn gbogbo aláǹgbá ló dánú délẹ̀ àmọ́ tinú àwọn èèyàn wá sí court tòótọ́ àwọn èèyàn tó wá hàmẹ́ wà ní court àwọn tó wá yìnbọn fún wà ní court àwọn tó wá bá rẹ́rìn wà ní court àwọn tó wá bá yẹ wà ní bẹ́ẹ̀ so wọ́n láti wọ́nà láti dáàbò bò mo rẹ̀ tún fi yé wa wípé wọ́n lọ́rọ̀ kan ṣá ìgbà tí Sunday Igboho wá fi máa dé ọ̀dọ̀ fámìlì kò sẹ́ni tó máa mọ̀ nǹkan tí mo lè sọ fún yín nìyẹn ìgbà tó máa sọ wípé wọ́n ti dálẹ̀ àní gbọ́ yẹn nǹkan tẹ́kọ̀ máa gbọ́ ni pé ó ti wà ní Germany tó mo fẹ́ fún bàbá àgbà náà ní bàbá ọ̀nà àná láyé ẹ tó fẹ́ béèrè nǹkan àbí ẹ jẹ́ kí àwọn àlejò wa náà kan dáhùn ìbéèrè yẹn. Ṣé níjọ́ tó obìnrin bá lóyún kọ́ ló máa ń bí o níjọ́ tó obìnrin bá lóyún kọ́ ló máa ń bí ṣé rí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo nǹkan tó Ọlọ́run ṣe àti ọ̀nà tó ń gbé wa gbà àti ibi tó ń gbé wa lọ àti ibi tó ti ń gbé wa bọ̀. Èmi mo máa ń sọ lórí program tí mo máa ń ṣe wípé èmi ò ní líìkì àwọn secret tó dẹ̀ jẹ́ wípé bọ́yá ní ọjọ́ yẹn báyìí o kán tún máa lọ dúró dè ní airport pé lẹ́ni o ó máa jáde lónìí ókè o àáwòbí tó máa gbà ṣé ní àwọn ọmọ Nàìjíríà ń da kámásọ̀ míì èmi ò ní sọ̀gbọ́n da n ò da n tí ò da kò da ni kán gbọ́ pé ó máa jáde lónìí lóòótọ́ kán lọ dúró síbẹ̀ wọ́n lè yìnbọn pa ń bẹ̀ yẹn tani tó fún wàhálà Kútọ̀nù fún wàhálà náà wọ́n á ní Kútọ̀nù náà pa sí Kútọ̀nù ṣe kiri Kútọ̀nù máa dáàbò bò ìrẹ́ tó dúró tó sọ pé bóyá níjọ́ wo ló máa jáde gbogbo yẹ̀ sí mi Sunday Igboho wà lálàáfíà kò sí ohun tó máa ṣe orí ò ní fọ́ kò ní síkì àmọ́ gbogbo apáta ẹ máa retí wípé láìpẹ́ láì jìnnà o àágbúrú ẹ̀ lọ́dọ̀ bí táwọn fámìlì ẹ̀ wà lágbára Ọlọ́run ó tán. exactly so gbogbo èyí tí ẹ̀ ń pè lórí Sunday Igboho ìgbà wo ni máa filẹ̀ kí là ń ṣe gbogbo nǹkan tó nídìí ká ṣe pátápátá ẹ jẹ́ kí n tún ṣàlàyé dáadáa wípé ìkan lára nǹkan tó nídìí ká ṣe òun náà ní lọ́yà Fálọlá tẹ̀ gbọ́rọ̀ lẹ́ẹ̀kan yẹn Olúṣẹ́gun Fálọlá bóyá owó iyebíye la fi gbé Olúṣẹ́gun Fálọlá wá láti Paris o ẹ gbọ́ ìgbà tó sọ wípé ọmọ onílẹ̀ ni wọ́n ìgbà tó náà dọ́wájú jọ́ ìtàn tó sọ fáwọn ọlọ́pàá pé ìlú ẹ̀yọ́ akófúrò lọ́wọ́ ẹ̀ so kẹ́lẹ́ gbogbo tó nídìí ká ṣe nìwọ̀nyí wọ́n dẹ̀ ti búra fún wa papọ̀ wọ́n dẹ̀ kò sí nǹkan tó jọ pé wọ́n máa dá ní agbára sí Nàìjíríà yẹn ara mo tún wá ìjọ àdéjẹ́ kí n wá lálẹ́ yìí láti sọ fún yín wípé ọmọ Nàìjíríà ti ṣe ẹ̀ṣẹ̀ tó ju ti olóyè Sunday Igboho ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho ṣẹ̀ ó wọ Kútọ̀nù ó tán ó wọ Kútọ̀nù ó lè gba ọ̀nà ìwọ Kútọ̀nù ó tán ṣùgbọ́n a rí èèyàn tó gbé tó ra 4,000 AK-47 ẹgbẹ̀rún mẹ́rin ẹ̀mọ́ ọkọ̀ tí yẹn jẹ́ tọ́ máa wo ìmọ̀ lẹ́sẹ̀ nǹkan pé kí wọ́n gbé lọ Nàìjíríà nǹkan ẹni tó ṣe irú ẹ̀ṣẹ̀ yẹn lápẹ́ Nàìjíríà wọ́n in fact wọ́n lè ti lè pa sínú sẹ́ẹ̀lì pàápàá ní SARS wọ́n kàn pa náà ti pa wọ́n ti tọ́jú wọ́n ti pa ẹni tí mo sọ professor medicine ní Amẹ́ríkà medical doctor ni
lamẹ́ríkà ó fẹ́ import àwọn ìbọn wọ̀nyẹn ni pé nígbà ayé Abacha ìgbà yẹn ni Soglo jẹ́ olórí Benin Republic wọ́n dẹ̀ yarí kanlẹ̀ ìjọba Nàìjíríà promise owó iyebíye ó promise $250 million owó iyebíye wọ́n ní rárá o àwọn ò ní gbé ẹ̀mí jọ wọ́n lójú ń bẹ̀ yẹn wọ́n gbẹ́ ni ẹlẹ́sọ́ mo bẹ̀ yín ẹ̀yin yẹn wá lọ wọ́n ní gbé olóyè Sunday Igboho bá sí Nàìjíríà. ẹ gbàgbé ẹ mo ti sọ pé kán mú ọ̀rọ̀ ẹ kó nínú àtẹ̀ pé Sunday Igboho máa mú wá sí Nàìjíríà Sunday Igboho wá sí Nàìjíríà kò wá ẹ̀mí èèyàn ó jọ lójú gan ní Kútọ̀nù àwọn ará Kútọ̀nù ò kí pààyàn o bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò Yorùbá Gbayì lẹ́tọ̀ hello sir yes sir orúkọ yín. máa forogbin lórúkọ rẹ̀ ń bọ́ ojúlúwa mi wo iṣẹ́ rẹ̀ àwọn agẹ̀mí mímọ́ ń kọ́ wọn bí bá ṣeré de ta níbi eléyìí ṣẹlẹ̀ ní ìwọ yóò gbà iṣẹ́ tó ní kálukú gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí Ọlọ́run bá pè é pé kó máa lù ní chọ́ọ̀chì tí ó sọ pé olùṣọ́ àgùntàn ló máa jẹ́ ó máa jìyà ń bẹ̀ ohun tí Ọlọ́run pè ní kálukú sí òun ni kó ṣe. yes bẹ́ẹ̀ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí i. Abíọ́dún Gìtá ok ẹ ṣe púpọ̀ ẹ ṣe ẹkú ìbáradásètò ẹ ṣe púpọ̀ so ẹ ṣe púpọ̀ ìbéèrè tí mo fẹ́ so gbogbo ẹ̀yin tẹ̀ ń bí wá tẹ̀ ń sọ̀rọ̀ wípé kí là ń ṣe nípa olóyè Sunday Igboho nǹkan tó ní ìdí ká ṣe ìlú tún lófin níbẹ̀ yẹn àti gba lọ́ọ̀yà tó gba doctorate nínú law tó mọ̀ nípa law tó dáńtọ́ Dr. Falola bẹ́ẹ̀ bá mọ̀ lọ́ọ̀yà mẹ́sàn-án ló ń ṣe ojú Sunday Igboho wọ́n dẹ̀ ti ṣẹjọ́ wọ́n ti ní pé tó bá lórí ọ̀rọ̀ wípé wọ́n mú allegation òun náà lọ ti gbọ́ tí lọ́ọ̀yà sọ lẹ́ẹ̀kan wọ́n ní pé allegation yẹn sẹ́ wọ́n ní kò sẹ́ni tó rí sójú kò sẹ́ni tó rí i pé wọ́n kàn kọ́ ni pé ibi tó bá ti rí wọ́n kàn fẹ́ fẹ́ ni ní wàhálà ni làwọn yẹn fi mú wọ́n dẹ̀ ti ṣẹjọ́ yẹn tán ṣùgbọ́n wọ́n mọ̀ àwọn adájọ́ yẹn gbọ́n wọ́n ní tí ọmọdé bá ń gé kíní àgbà ló mọbi tó máa wó sí àwọn ti rí pé àwọn èrò tó ń pọ̀ wọ̀nyí wọ́n ṣe gbogbo wọn lẹ́nu tó clean o àwọn ayákìlá wà ń bẹ̀ ìtọ́nà fi ní pé àti lè fi ẹni yẹn sílẹ̀ nísìn sómo bẹ̀yìn ẹ̀yin èèyàn wa pé ẹ jọ̀ọ́ wọ́n máa fi olóyè Sunday Igboho sílẹ̀ hello ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Gbayì lẹ́tọ̀. hello ẹ káàbọ̀ sórí ètò ẹ fẹ́ tẹ́ bá ní ìbéèrè ẹnì ṣọlẹ̀ ẹnì ṣọlẹ̀. Mau na ba mi lo su ton dodo mau si come uklo pipo we ton de wa soko ye o ka da ho le da wa soko mi na dodu deji tanta to kento sinu kan kento ma du to miji mile na du kento ji to mau si come níṣẹ́ 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 ìfàtìkátàfẹ́ náà nìyẹn a fẹ́ kí àwọn èèyàn gbọ́ pé àwọn èèyàn contribute dáadáa a fẹ́ kó kan ará ilé kó kan ará oko kó àwọn èèyàn mọ kí wọ́n kan contribute kì í ṣe àwọn tó sọ Yorùbá nìkan
àwọn tó bá ń sọ ègún náà ẹjọ́ ẹ pé wọlé a fẹ́ gbọ́ ohun yín náà ẹ ṣe púpọ̀. Ìbéèrè tó ti ń fẹ́ bèrè látẹ̀kọ́ ni wípé ìmọ̀ràn wo lẹ ní fún àwọn Yorùbá wọ́n wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n wà ní gbogbo hílàhílò wọ̀nyí wọ́n fẹ́ fi Bíbélì kẹ́ fi gbà wọ́n níyànjú hàn pé eré ayé nìyẹn kẹ́ fi Bíbélì gbà wọ́n níyànjú àwọn tó ń go through gbogbo wàhálà tó ń go through wọ̀nyí. àwọn tó lè jẹ́ pé ó ń wà nínú wàhálà ní Nàìjíríà àwọn míì ò lè sùn ọjọ́ ọdẹ ló jẹ́ fún ara wọn. mo ń gbàdúrà fún gbogbo yín pátápátá wípé Olúwa kò ní gbé ẹ̀mí dégbodò lọ́wọ́ o. gbogbo ire tó ń wò mí tó dẹ̀ ń gbọ́ mi ẹ ní kúkú òjijì. jẹ́ kí n sọ nǹkan fún ẹ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ ìgbàgbọ́ òun ló ṣe gbogbo nǹkan láyé yìí o. ẹni tó bá ti ní ìgbàgbọ́ ní gbogbo. ìmọ̀ràn kejì ni wípé mo fẹ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá òtítọ́ ẹ fi ìmọ̀ fi ṣe ẹyọ kan. ṣuṣu ọwọ́ kò ṣeé tú o. bí ẹ bá kó gbogbo ara ní ṣuṣu ọwọ́ kí ẹ sọra ẹ di ẹyọ kan bí ọ̀tá bá ń gbógun pàápàá kò ní dé àárín yín o. bí àjẹ́ bá ń gbógun pàápàá kò ní dé àárín yín o. nítorí pé nígbà míì àwọn míì pàápàá tó bá ń gbọ́ wípé ókè o báyìí ni òkìní kan á wá ọ̀nà láti ba kan dáadáa ó máa bà á jẹ́ ṣáà ni ó wà láàrin àwọn Yorùbá kì í ṣe pé gbogbo ìlú kọ́ ó wà nílùú káàkiri bọ́tí Yorùbá ẹ káàárọ̀ ẹ jíire yín ọ̀tẹ̀ yín pọ̀ láàrin yín bí ò bá jẹ́ bẹ́ẹ̀ èpò tí Sunday Igboho wà lónìí kò ní wà nírúpò yẹn. ẹni tó ṣe òtítọ́ kò jẹ́ kó kú ẹni tó jà fún ẹ̀mí èèyàn kò jẹ́ kó kú. bí Sunday Igboho bá kú lónìí ta lẹ mọ̀ wípé ó tún lè dìde láti jà fún yín ta lẹ mọ̀ wípé ó lè dìde láti jà fún yín. nítorí náà ni mo fi ń sọ fún yín wípé ẹ kóra yín sí ẹyọ kan. ohun tá a bá gbọ́ lọ́wọ́ Táyé ó jẹ́ ká gbọ́ lọ́wọ́ Kẹ́hìndé bẹ́ẹ̀. ẹ má jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ míì lọ́wọ́ Táyé ká lọ gbọ́ ọ̀rọ̀ míì lẹ́yìn Kẹ́hìndé ó máa jẹ́ nǹkan tó burú jáì kì í ṣe tó dáa fún ọmọlúàbí. àdúrà mi ẹ̀bẹ̀ mi sí Ọlọ́run fún gbogbo yín ni wípé ẹ máa sùn láyọ̀ ẹ máa jí láyọ̀ o. ìwé òwe orí 3 ó sọ nǹkankan fún wa ń bẹ̀ o. ohun tó sọ fún wa ni pé ọmọ mi má gbàgbé òfin mi ẹ jẹ́ kí aya rẹ kí ó pa òfin mi mọ́ nítorí pé ẹ̀mí gígùn àti àlàáfíà lèmi ó fi jogún fún ọ. má jẹ́ kí òtítọ́ kí ó kọ̀ ọ́ sílẹ̀ ẹ so sí ọ̀kun ọ̀run lẹ ẹ jẹ́ kí òtítọ́ kó máa gbìnlẹ̀ ń bẹ̀ ẹ má jẹ́ kí irọ́ kó wá pọ̀ ju òtítọ́ lọ ẹ ṣe. ṣé mo dúpẹ́ o fún àǹfààní àwọn tí ẹ̀yin tẹ̀ ṣe ń da bàbá Ọ̀nàrà Parish ni wọ́n jẹ́ àlejò mi pàtàkì lẹ́nu wọ́n jẹ́ ìkan gbòógì lára wọn tí wọ́n bá dìde sí ọ̀rọ̀ wa nígbà tí ẹ̀rù bà wá wípé nígbà tí ìkún omi dé ká rò pé wọ́n máa ká orí padà sí orílẹ̀-èdè Nàìjíríà àwọn làwọn tó dìde pé ẹ̀rọ ẹni tán lọ ilé ẹ̀tàn lọ pààyàn rárá o tó tún wá sá tó tún sá wo orílẹ̀-èdè Benin pé kò tiẹ̀ pé wọn kò ń ṣe nǹkan tí kò tó ló máa ṣe wọ́n tún lọ fa ẹni ẹlẹ́kú lọ́wọ́ rárá o. fún àǹfààní èyí tẹ̀lé ń darapọ̀ mọ́ àtẹ́bá gbọ́ íńtávíù tí wọ́n ṣe fún lọ́yà Fálọlá tí wọ́n jẹ́ ọmọ Ìfọ̀yín lórílẹ̀‐èdè Benin tó ń ṣe fún wọn sọ wọ́n wípé kódà kó tilẹ̀ jẹ́ wípé ẹni yẹn ó ń sáré bó ń sá fún kú kó lọ mú fake passport torí nǹkan táwọn èèyàn sọ ń gbà yẹn bá fake passport ní wọ́n máa fi sẹ́wọ̀n ẹni tó ń sá fún kú kò sí nǹkan tí ò lè ṣe o lè lo anything láti lè ti sá fún ikú òun lè tí wá pẹ́ lẹ́nu bàbá ọ̀nà àlẹ́ ni wípé tí gbogbo afẹ́fẹ́ burúkú bá tilẹ̀ ti lọ tán pé àwọn ò ní mind kí Sunday Igboho jọmọ orílẹ̀-èdè Benin torí ẹni
tí à ń sọ yìí ẹni tó ń fẹ́ èrè fún orílẹ̀-èdè Benin ni àwọn èèyàn wá bẹ̀ wọ́n torí tiẹ̀ báyìí wọ́n sọ pé àwọn fẹ́ sẹ́tù níbẹ̀ ìyẹn ní èjì ẹ má gbàgbé kọ́rọ̀ yìí tó rí bó ṣe rí yìí ni àwọn ló ti sọ wípé bọ́dà yẹn bọ́dà tó títọ́ fi ń ní àwọn èèyàn wá dá wọ́n ní ìyá méjì òjòkú bẹ̀ bọ́dà tó ti yẹn wọ́n fi ń ní orílẹ̀-èdè Benin lára wọ́n tún fi ń ní àwọn Yorùbá lára sọ́dọ̀ ìpò rẹ̀ sọ pé kọ́ lọ sí bọ́dà yẹn so ẹgbẹ́ yẹn bẹ́yẹn ìṣẹ̀lẹ̀ tí wọ́n máa fà lé ikú lọ́wọ́ so inú mi dùn púpọ̀ mo tún ní pé kí n bí léèrè ok àwọn tí àwọn èèyàn wa tán ti kú gbogbo àwọn ìyálé lébùké tó yẹ pé wọ́n tì mọ́lé ní àìnídìí ṣẹ́rí kútẹ̀dẹ́rí pé mo bí léèrè ìbéèrè inú mi dùn púpọ̀ pé èmi mi ò ń ṣe lọ́ọ̀yà o bọ̀ mo rí bí wọ́n ṣe ń ṣe ní orílẹ̀-èdè Benin pé láàrin ọ̀sẹ̀ kan péré ẹni tán mú ọ̀kan tí mọ́lé ṣá wọ́n ti charge sí court ok owó òfin wọ́n lè ti charge sí court láti pé kò sí lọ́kàn lórí ẹ̀ ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n kó èèyàn wọ́n lọ léèyàn ẹni wọ́n pa èèyàn ń bẹ̀ èjì wọ́n kó àwọn èèyàn tì mọ́lé wọn ò dẹ̀ ṣẹjọ́ wọn rárá àti rárá báwo la ṣe fẹ́ kí irú ọrọ̀ ajé irú ìlú bẹ́ẹ̀ kó lọ sókè bí tí wọ́n ń lọ lélẹ̀ àwọn tó tì mọ́lé ní dikẹ́ àtàwọn yòókù tó tì mọ́lé wọ́n ti tì wọ́n mọ́lé fún oṣù kan ó lé láì charge wọn sí court lẹ́nu tí wọ́n jà láṣẹ sọ fún ọgbọ́n kò pé mi mo fẹ́ kẹ́ fún wọn ní ọ̀rọ̀ ìyànjú tẹ̀lé fún wọn tẹ̀lé fi báìbù náà fún wọn ní ọ̀rọ̀ àwọn tí wọ́n kú nílé Sunday Igboho ẹ ṣeun púpọ̀ sàn. àwọn tó ń kó nílé Sunday Igboho mo lè gbàdúrà fún àwọn tó ń kó ní Sunday Igboho àmọ́ ẹni tó lọ síbẹ̀ lọ kó wọn mi ò lè gbàdúrà fún wọn o màá sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín ọ̀rọ̀ tí mo rẹ sọ yìí bí ò bá pé ẹ báyìí o lè já mi kúrò ní láyìn báyìí mi ò lè gbàdúrà fún ẹni tó lọ síbẹ̀ tó lọ pa èèyàn tó kó àwọn ọmọ ọlọ́mọ lọ o àmọ́ àwọn ọmọ tó dẹ̀ jẹ́ pé kó ń bẹ̀ bí ò bá jẹ́ pé ariwo tá à ń pa yìí àwọn ọmọ yẹn wọ́n ti pa wọ́n mo rántí ọjọ́ àkọ́kọ́ tó ń gbé lọ sí kóòtù èèyàn 3 náà ń gbé lọ nígbà tó máa wá lẹ́ẹ̀kejì ó ń gbé èèyàn bóyá 6 àbí 7 náà ń gbé lọ kò pé ó ní orú Nàìjíríà ó máa ga o nígbà tó máa gbé lọ sílé ẹ̀kẹta náà wá kó gbogbo ọ̀tọ́ kó lọ ṣé ó fẹ́ fi wọ́n jẹ pẹpẹ súpù ni àbí kí ló fẹ́ fi wọ́n ṣe ikú tó ń pa ń bẹ̀ ẹni tó ń pa ń bẹ̀ tó ń gbé lọ àmọ́ nǹkan tó fi ṣe náà bóyá lọ fi jẹ pẹpẹ súpù níta ló mọ̀ àwọn ò rí òkú àkànrí wípé wọ́n wọ́ lọ pẹ̀lú ẹ̀jẹ̀ la rí àdúrà tí mò ń gbà fún òkú yẹn ni wípé Ọlọ́run á jẹ́ kó níjọba ọ̀run wọ̀ o ní àṣẹ Ọlọ́run gbogbo ìdílé tó dẹ̀ fi sílẹ̀ Olúwa á dùn ìdílé wọn nínú o àti àwọn tó ti kù lédìké ni o omíyalé ni o gbogbo àwọn tí mi ò mọ̀ láti dá orúkọ wọn ààbò Ọlọ́run mo fi gbogbo sí ààbò Ọlọ́run Olúwa ló lè dáàbòbò yìí àmọ́ ìwọ tó pèrà pé ó jẹ́ ẹsẹ̀ nítorí pé wọn ò kì í ká aṣọ kúrò lójú kó lè rí ojú wọn apààyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ apààyàn ló máa ń fi aṣọ bojú ká má lè rí ojú wọn ibikíbi tó bá wà tó ń gbọ́ mi lórí prógámù yìí oríire ò sí fún wọn mọ́ o àlàáfíà máa jìnnà sí wọn ni ìdùnnú máa jìnnà sí wọn o nítorí wípé wọ́n gba ẹ̀mí èèyàn lójijì gbogbo àwọn tó lè jẹ́ gbọ́dẹ̀ mú wọn yìí Sunday Igboho ò gbowó lọ́wọ́ wọn ó ń jẹun lé Sunday Igboho ni Sunday Igboho ń bọ́ wọn ẹ wádìí bọ́ ìyẹn ó ń lọ ń kó àwọn èèyàn ní abẹ́ bíríìjì ni ó dẹ̀ máa bèèrè lọ́wọ́ kí ni wọ́n fẹ́ ṣe mí lè sọ pé òun fẹ́ lọ sí skul mí lè sọ pé òun fẹ́ lọ kakéwú mí lè sọ pé nǹkan mi ló máa ṣe ó máa fi gbogbo wọn síbẹ̀ owó ara ẹ̀ ló fi ń ṣe o irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló ń bá wọn gbélé àwọn míì pàápàá báyìí kò mú nǹkan àárọ̀ tó máa jẹ kó tó nírọ̀lẹ́ òun ló kó sílé tó ń tọ́jú wọn ó dẹ̀ lọ síbẹ̀ láti lọ gba ẹ̀mí wọn lójijì
ẹ jẹ́ kán bẹ̀rù ọlọ́run o ọlọ́run tó dá ẹ̀mí tiyín òun ló dá ẹ̀mí àwọn tẹ́ ẹ pa yìí ọlọ́run tó dá yín òun ló dá ẹ̀mí ẹni tó gbé lọ sí ẹ̀wọ̀n láì gbé lọ sí kóòtù fún dídí oṣù kan ẹ gbé wọn lọ bá adájọ́ ẹ̀dẹ̀ máa gbé wọn bá adájọ́ lọ mú kankan lọ ẹ rántí pé ọlọ́run wà ń bẹ̀ mo ti sọ̀rọ̀ kan o òkú tó ń gbé lọ kán dà á padà ológbò tó ń gbé kán dà á padà gbogbo nǹkan tó ń gbé kán dà á padà bí ò bá jẹ́ bẹ́ẹ̀ mi ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ lépèdé yìí màá máa ṣépè fún títí tó máa fi kú àwọn tó jẹ́ olórí wọn pàápàá tó rán wọn níṣẹ́ àlàáfíà ò ní sí fún wọn èmi mo sọ bẹ́ẹ̀ àṣẹ ni mo fi ń sọ olórí wọn tó rán wọn lọ wípé ẹ lọ bí ẹ bá rí kẹ́ ẹ pa á tí ẹ dídì rí ológbò tẹ́ yìnbọn fún àwọn tó dẹ̀ mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ Sunday Igboho lè tọ́nu sí ológbò náà fi yìnbọn fún ṣé wọ́n wà láàfíà fún náà fi yìnbọn fún ológbò ni ìwọ tó dẹ̀ jẹ́ pé o lọ tú àṣírí ẹ̀ tó mọ nǹkan tó lè ṣe tó tú àṣírí ẹ̀ àlàáfíà ò ní fi lò gbà ẹ́ mọ́ ìnira ló máa fi lò tí ló máa fi parí mo sọ taṣẹ ni o àmọ́ àwọn olèrìké àtàwọn tó kó lọ o bẹ́ẹ̀ bá ti jáde ẹjọ́ ẹ mẹ́sọ̀ kẹlọ̀ ní dókítọ̀ kí dókítọ̀ kó tọ́jú yín kẹ́ẹ̀dí àlàáfíà ohun tẹ́ ń jẹ ń bẹ̀ àtẹ́gùn tẹ́ ń gbà ń bẹ̀ kì í ṣe àtẹ́gùn ilé yín o àtẹ́gùn ilé kọ́lẹ̀ ń gbà ń bẹ̀ oúnjẹ tẹ́ ń jẹ ń bẹ̀ kọ́lẹ̀ ń jẹ nínú ilé yín mí ìpápá báyìí kò bá nínú mu ó ti wà bẹ́ẹ̀ ni mo rí omi ìyàlẹ́ tó ń sẹ́ni fọ́tò ẹ̀ sórí péjì mi lẹ́ni tí mo rí sà mo fẹ́ sunkún ẹni tó ti síkì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó wá mú un ó ti síkì tẹ́lẹ̀ ní nǹkan bíi 3 months ago mo wà náà àwọn tó sẹ́ndì owó sí i pé ẹjọ́ ẹ mẹ́sọ̀ kan tọ́jú yín ohun tó wá mú un tó bá rí bọ́ yẹn báyìí mo fẹ́ sunkún lónìí ọlọ́run á dá gbogbo wọn sí fún wa wà ní sunkún wọn o ẹ ṣeun púpọ̀. àmín àṣẹ àmín fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò bàbá ọmọ parish ni a gbé wá sí orí program ilé ní inú mi dùn wípé wọ́n sọ wípé àwọn tilẹ̀ ti bá ọ̀ṣọ́fà ṣiṣẹ́ fúnra wọn pé bàbá SBJ ọ̀ṣọ́fà tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Celestial Church of Christ ìjọ mímọ́ Kristi láti ọ̀run wá pé àwọn ti bá wọn ṣiṣẹ́ gangan ó jẹ́ nǹkan tí ó dùn mọ́ wa nínú púpọ̀ no wonder so a ti wá ń wá sí ìdánidúró ètò ìlàlẹ̀ so mo wá fẹ́ kí ìbéèrè tó ń fẹ́ béèrè sí kì í ṣe ìbéèrè pọ̀ mo kàn fẹ́ kẹ́ àwọn tó jẹ́ leader wa àwọn Sunday Igboho àti Professor Banji Akintoye mo fẹ́ kẹ́ wá ṣe àdúrà fún nísìnyí Professor Banji Akintoye àti Sunday Igboho mo fẹ́ kẹ́ ṣe àdúrà fún wọn ẹ ṣé sà. ẹ ṣeun Professor Banji Akintoye gbogbo gbadimọ̀ ń gbàdúrà fún bó ṣe orí bá tó ló máa fọ́ olórí bó bá ní orí kékeré tó wà máa fọ́ ẹ báyìí a máa fọ́ ẹ pẹ́kí ni àmọ́ orí tó bá tóbi hẹrẹ̀mù tó bá máa fọ́ ẹ báyìí á dàbí búrẹ́dì tó wà ní oven ni Akíntóyè ó jẹ́ bí olórí a gbọ́dọ̀ fi àdúrà fi ràn lọ́wọ́ fún ìjà tó ń jà kó dẹ̀ wà láyé kó wà láàyè kó jẹnú ẹ̀ nítorí pé Professor Akíntóyè kì í ṣọmọdé àgbàlagbà ni àdúrà mi ni wípé kọ́lọ́n kó dá ẹ̀mí ẹ̀ sí fún wa kó ní ẹ̀mí gúngùn kó dẹ̀ ní àlàáfíà kó jẹun ọmọ kí ọ̀tá kó má yọ o Sunday Igboho iṣẹ́ ní mi ò nídìí láti gbàdúrà fún torí pé Sunday Igboho everyday ni mò ń gbàdúrà fún orúkọ ẹ̀ wà ní pẹpẹ mi tí mò ń gbàdúrà fún àdúrà ẹ̀ lẹ́ ń gbà bí àdúrà ẹ̀ ò bá gbà báyìí wọ́n á ti pa á gbogbo ìlú náà fẹ́ pa lẹ́kùn wọ́n fẹ́ pa gbogbo ìlú lẹ́kùn pẹ̀lú àdúrà àwọn ìyá àgbàlagbà pẹ̀lú bàbá àgbàlagbà pẹ̀lú ọmọdé onílé àti àlejò tó wà ní ìrònú tó ń gbàdúrà fún àdúrà ti gbà lórí ẹ̀ bó bá àwọn ẹnikẹ́ni tó máa sọ pé ó máa gbàdúrà fún àfikún ni àdúrà ẹ̀ ti gbà
olúwa ó ti ṣèfù ẹ̀mí ẹ̀ fún wa, ó ti ṣèfù ẹ̀mí ẹ̀. Gbogbo àgbáyé Kútọ̀nù pàápàá mọ̀ wípé so èèyàn ńlá ni àmúsí bí yìí, ó dàbí president ò ní orúkọ tó ọkùnrin yẹn sir, president kò ní orúkọ tó ọkùnrin yẹn o. ṣé o mọ̀ pé anomini president Kútọ̀nù, mo máa ń sọ bẹ́ẹ̀ o, anomini o, anomini o, kì í ṣe wípé bọ́jà ọkùnrin ní orúkọ sà, ọkùnrin ní orúkọ Sunday Igboho. Mo ń sọ o, mo ní ìwọ tó bá ní fọ́tò ẹ̀ ní ṣọ́ọ̀bù, ẹ lọ fi fọ́tò ẹ̀ sí ṣọ́ọ̀bù, ẹ máa tajà. Bí o bá ní fọ́tò ẹ̀ nínú mọ́tò, ẹ fi sí fọ́tò ẹ̀ sínú mọ́tò, mọ́tò ẹ̀ ò ní ní àsídẹ́ǹsì. Bó bá ń wá iṣẹ́ tó bá ń dá orúkọ Sunday Igboho, o máa rí iṣẹ́. Ènìyàn ni, èèyàn ni, akọni èèyàn ni, akíkanjú ni, àjà fún gbogbo ènìyàn ni. Gbogbo irú nǹkan báyìí ni Ọlọ́run máa wò nínú àánú ẹ̀ láti dá ẹ̀mí ẹ̀ sí fún wa. Ẹ ṣeun. ẹ ṣe púpọ̀ ní kátó máa lọ, àwa gan ní orílẹ̀-èdè Benin, àwọn náà ní ìdádúrà. Ẹ máa gbàdúrà fún orílẹ̀-èdè Benin, ṣùgbọ́n kẹ́ tó gbàdúrà fún mi, ẹ̀kọ́ tẹ̀ fẹ́ ṣàdúrà fún pé láti òkè, láti Nìkì títí dé Paraku, títí dé Àjàṣẹ, títí dé Pọtnúbù, títí dé Àgbómì Kálàfí, ó máa dáa fún orílẹ̀-èdè Benin ní o. Àmín o. Iwájú náà máa lọ o. Àmín. Ní dọ́lárẹ̀ yìí o. Àmín o. Ẹ ní rí àyè tó máa dá yín padà o. Àmín o. Iwájú náà máa lọ, ó máa gbọ́ èrò sí, á máa Àmín, àmín, síwájú sí. àmín. Ọjà á máa tà, àwọn èèyàn á máa ṣoríire ńbẹ̀, àwa yìí náà á máa kọ́lé síbẹ̀. Lórúkọ Jésù, ó ti ń kọ́ pàápàá, má wọ́rì. Ó ti ń kọ́ ní àṣẹ Ọlọ́run. Pàtàkì jùlọ màá kí president mi, anomi tó dáa ni president Kútọ̀nù. Mo ń gbàdúrà ẹ̀mí gúngùn fún, ẹ má bínú, ẹ jẹ́ kí n sọ sí ègùn nítorí pé nǹkan tí mò ń sọ yìí ó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. President talon máa wò náà ṣe wètò àgàmọ́ àádọ́dù déjì dandan ló kẹtọ́ sínú kan kẹtọ́ máa dúró jìbì tán kúkúrò gbígbọ́ wíwé tán dé wà sọ́kọ́ yẹ̀wò ká dàhó lẹ̀ bòtò àsánwó àhọ́ mi ẹ̀dá hẹ̀ tó lọ́ hàwé nùdé pépé àtò tí ń dìjì wé yẹ pé náà náwé àádọ́sẹ̀jọ́ àga dandan òtò bẹ́ẹ̀ tán ẹ máa gbàtọ́ àlọ́dọ̀ mẹ́ o Jésù náà hẹ̀ họ́wé ankeli de wà sọ́kọ́ òyàwó ká dàhó lẹ̀ de wà sọ́kọ́ bàbá ọ̀ṣọ́fà kúkúrò mọ́kàntàn náà bí ọ̀gbẹ́sán mi tán mẹ́. Again, mo tún gbàdúrà fún tẹ́lì yìí o tí ó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí. Àtẹni tó ní, àtẹni tó lè jẹ́ pé ó wà ní òtò yìí lọ́wọ́lọ́wọ́. Mo gbàdúrà ẹ̀mí gúngùn. Iṣẹ́ yìí kò ní dìṣẹ́ o. Orí yìí ò dẹ̀ ní burú o. Ẹni tí àbúrú máa kàn tó máa kàn yìí, àbúrú ò ní kàn o. Tó bá fọwọ́ bà, ó máa dún ni. Ìlú tó wà yìí wọn ò ní fi kó ẹ̀ránṣẹ́ sílé o. Ẹni bá lépa ẹ̀mí yín ní orúkọ Jésù, Jésù á fún ọ ní ẹ̀mí kúkúrú. Ẹni tó bá sọ pé iṣẹ́ tó ń ṣe ò ní ṣe àṣeyọrí lórí ẹ̀, Olúwa á gba ẹ̀mí wọn lójijì. Tẹ́lì yìí tí mò ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí o kò dẹ̀ ní dàrú o. Ohun tó dáa olúmọ̀ wa sọ́dọ̀ yìí o. Ọ̀nà àrà foundation again kò ní dàrú o. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ fọ́lọ́wà mi, ẹ̀yin tèmi ní diaspora, ẹ̀yin tẹ́lẹ̀ ń gbọ́ mi tẹ́ bá níbi pé inú mi máa ń dùn tí inú ìdẹ̀ máa ń dùn, mi ò ní sunkún kankan nínú yín o. Ayọ̀ tí a fi bẹ̀rẹ̀ ọdún yìí, ayọ̀ náà máa fi parí ẹ̀. Coronavirus ó jàjàjà kó pa yín o, kò dẹ̀ pa mí. Ọlọ́run dá iṣẹ́ tó dá ẹ̀mí mi sí, àní sunkún yín. Ọ̀rẹ́ mi tí mo dẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ ṣèdè àdúrà kan sínú ayé ẹ. Nítorí pé o sọ fún mi tẹ́lẹ̀ wípé professor nìyẹn. Mo fi àdúrà ẹ mo fi ránṣẹ́ sí yín. Gbogbo ọmọ tó ń kọ́
gbogbo àwọn ọmọ tó ń fi sí ọ̀nà tó dáa ọ̀nà yìí ò ní dàrú àmín Jésù. gbogbo ibikíbi tó o bá dé ní gbogbo London yẹn ni o mi ò mọ eré àtó ń gbé London àmọ́ mo gbé London dáadáa mo gbé London tó pẹ́ gan gbogbo ibikíbi tó o bá ti gbà ní London bẹ́ẹ̀ Olúwa jogún ẹ̀ fún ẹ o àmín Jésù. Olúwa dá ẹ sí fún mi o àmín Jésù. àwọn Boko Haram tó ń pààyàn káàkiri kò ní dé ọ̀dọ̀ ẹ kò ní dé ọ̀dọ̀ ẹbí rẹ o àmín Jésù. àwọn tó lè jẹ́ Boko Haram náà pàápàá báyìí màá tún gbàdúrà fún yín tẹ́ ń pa èèyàn ìbọn lè máa fi ń pààyàn wọ́n á fi ìbọn pa ẹ́ àmín. Boko Haram ìbọn lè máa fi ń pa èèyàn wọ́n á fi ìbọn pa ẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ o mo ní ìgbàgbọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ìjọba yín Ọlọ́run á dàrú ní àṣẹ Ọlọ́run mo sọ pẹ̀lú àṣẹ ni mi ò rò sọ o mo ní ìjọba yín Boko Haram wọ̀nyí àrí ẹ̀jẹ̀ yọ̀ amúmi bí ẹni mú ẹ̀jẹ̀ ìjọba yín Ọlọ́run á dàrú àwọn míì ti sùn lọ́wọ́ ń ṣe báyìí but kò lè sùn wọra bí ẹ bá sùn wọra báyìí o lè ní ẹni àìsàn ló lè ní ẹ jẹ́ kí ẹni ẹlẹ́ni kó sùn o jẹ́ kó lọ sí oko láti lọ gbádùn ẹ ní wọn lára ẹni tó ní mí lára bàbá ní wọn lára o ẹni tó ní wá lára bàbá ní wọn lára o ẹni tó ní wọn lára tí ò jẹ́ kó gbádùn Ọlọ́run á ní ẹ̀ náà lára o ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti balẹ̀ o onídúró mi ẹ ṣeun gan ni onídúró mi ẹ ṣeun púpọ̀ bó bá jẹ́ ènìyàn ló dúró tí a ti máa sọ̀rọ̀ bó jẹ́ ènìyàn ló dúró tí a ti sá lọ bẹ́ẹ̀ ènìyàn ló dúró tí a ti máa ṣìrègùn onídúró mi ẹ ṣeun gan ni thank you so much and God bless you. ẹ ṣé o amen sir amen. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ ẹni tó bá omi ṣọwọ́ bá nǹkan ni o àti parí ètò bàbá ọ̀nà ara ni wọ́n ní àgbà ní àlejò ní alẹ́ yìí wọ́n ti fi wá lọ́kàn balẹ̀ lẹ́ẹ̀kan sí i fún ẹ̀yin tẹ́ jẹ́ Doubting Thomas tẹ́ yín sọ wípé kí ló dé tí wọ́n yìí ń dí wọn mú síbẹ̀ ẹ má wọrí àlàáfíà náà wà abẹ́ ààbò náà wà kò rẹ̀ sí nǹkan tó máa yin igi wọn mo lè tún wá lálẹ́ mo tún wá fún ilé example wọn ní pé Professor Banjo ó kó arms wọbẹ̀ ṣé ká gbọ́ Nàìjíríà náà kó arms wọ ṣé ẹ mọ̀ nǹkan láti ṣẹlẹ̀ sí ó kó arms wọbẹ̀ yẹn kò rẹ̀ sí nǹkan tó ṣe wọ́n o àlàáfíà náà wọbẹ̀ ìgbà tó yẹ kán fi Professor Banjo sílẹ̀ wọn ò fi Banjo sílẹ̀ ó wà ń bẹ̀ yẹn fún oṣù 14 Nàìjíríà ẹni yìí ẹ̀ṣẹ̀ ńlá ló ṣe o ẹ̀ṣẹ̀ tó yẹ kó bẹ́ẹ̀ kán ní pé kán lọ gbé lọ firing squad kán lọ fẹ́ yẹn tàgbá ni o wọn ò ṣe nǹkan kan fún o wọ́n ní pé kó máa lọ láyọ̀ àtàlàáfíà nígbà tí Nàìjíríà ti mójú kúrò bẹ́ẹ̀ ìgbà tẹ́ni yẹn tó dẹ̀ máa bọ́ọ̀dì sí lò mọ́ bọ́ọ̀dì sí Ghana kó bá tiẹ̀ lọ tó mo bẹ̀ yín òun dẹ́nu ti gbọ́ lálẹ́ yìí wípé àdè máa fi gbẹnu sọ torí ọ̀rẹ́ wà nínú ọ̀tá wà nínú ọ̀rẹ́ wọn ṣe gbọ́ àwọn tí ó wá ń wò wáyé náà ni ó jẹ́ ọ̀rẹ́ ẹlòmíì kò wish wa well so mo bẹ̀ yín ní tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa wípé ire ni aláyọ̀ àtàláfíà ni bàbá Sunday Igboho wà kò sí nǹkan tó ṣe wọ́n o ìgbà tó dẹ̀ máa bọ́ọ̀dì sí ibi tó ń lọ èyí náà ti gbọ́ lálẹ́ kò sẹ́ni tó máa mọ̀ ó dàbí ìgbà tí ẹ̀kan tí gbọ́dọ̀ pé wọ́n ti bọ́ọ̀dì síbi tó ń lọ lọ́yà tẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ wọ́n bá wọn pàṣẹ tí ó bá wọn so àdè ní ẹ má wọrí nípa yẹn ibi tó wà wọ́n ń gbádùn ibi tí Sunday wà wọ́n ń gbádùn ìlú tó lófin náà wà mú bẹ̀yìn gbogbo àbẹ̀yìn adẹ̀ ti gbàdúrà fún orílẹ̀-èdè Benin lálẹ́ wípé nítorí pé wọ́n ṣe wá dáadáa iwájú lórílẹ̀-èdè yẹn máa lọ àwọn ìjọba lẹ́yìn àwọn Ọ̀nàrà parish náà àti Ọ̀nàrà parish foundation iwájú lẹ́yìn máa lọ. Àmín àmín gbogbo ìtẹ̀pẹ́tà dáwọ́lé báyìí wọ́n máa yọrí sí rere. Àmín. láti lóbi sí báyìí bàbá báyìí sọ wípé àwọn tó bá já ọgbà tuntun ejò máa bù ṣán ẹni tó bá gbẹ́ kòtò ló máa jìn sí ẹni bá ti robi ròyìn báyìí ibi ló máa. àmín ẹ ṣe gan ẹ sọ fún àwọn èèyàn kó lọ subscribe Ọ̀nàrà parish channel kó lọ subscribe
God bless you sir. Ọ̀nà Àrà Parish Channel. Bẹ́ẹ̀ni. Lórí Facebook Ọ̀nà Àrà Parish Channel ẹ subscribe sí ẹ fẹ́ máa gbọ́ wọn torí ọ̀pọ̀lọpọ̀ ẹ kàn rí fídíò yẹn lómi ò bá lẹ́ni yìí tó sọ̀rọ̀ yìí ẹlòmíì tẹ̀ ti sẹ́ndì wọ́n ti sẹ́ndì kílẹ̀ sí mi ó ti tó 100 times. ẹni tó ṣe fídíò yẹn òun lẹ̀ ń wò lálẹ́ yìí o. Èmi ni o. èyí wọ̀nyí gangan wá ti. Òun nífẹ̀ẹ́ lómi ṣe mí o. Èmi náà sì ni. Ẹ̀yin tèmi ní diaspora. Ọ̀nà Àrà Parish. Channel. Ní orúkọ channel yẹn lórí. Tún lè lọ sí Ọ̀nà Àrà Foundation. Ẹ lè wò mí lórí YouTube, ẹ lè wò mí lórí anywhere. Ẹ ṣe gan. Ọ̀nà Àrà Parish lórí Facebook tàbí Ọ̀nà Àrà Parish Foundation lórí YouTube get wọn. So a ní rí jù báyìí lọ ní alẹ́ yìí. Ẹ ṣe. Fún gbogbo ẹ̀yin ó join wa gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lórí YouTube tẹ̀ ń send the question tí ẹ̀ pọ̀ mi ò ṣe lánàá pé mi ò lè gba ọgbà question pọ̀ gan tí àwọn èèyàn ti béèrè bíbá yìí ṣùgbọ́n torí àsìkò ànílè gbogbo àwọn question yìí pé tẹ̀ send the question wa ẹ ṣé mo dúpẹ́ o àwọn míì tó bá wúlò náà àwọn question máa inbox wọn máa send ẹ̀ sí alàgbà kò jù bẹ́ẹ̀ lọ lálẹ́ títí di ìgbà mìíràn tá tún gbé àlejò míì wá àwọn la máa wá èyí la máa bá o a ò ní fẹ́ ní ìṣe yìí ni. Ẹ ṣe. Ó dìgbà kan náà. Bye. Ó dàárọ̀. Èèyàn tèmi program tèmi ti dúró bẹ́ẹ̀ ẹ pàdé mi ní ọjọ́ Monday màá tún mú tuntun wá fún yín màá mú tuntun wá fún yín màá mú new one wá fún yín ẹ ti rí nǹkan tí mo ṣe lónìí jẹ́ fi hàn yín kẹ́ ẹ rí dáadáa. Kàgbéga ẹ ṣé thank you so much and God bless you enjoy your day ẹ pàdé mi ní ọjọ́ Monday ẹ lọ subscribe ìwọ tí o ti subscribe ẹ lọ subscribe ẹ lọ sí Ọ̀nà Àrà Parish Channel kẹ́ lọ subscribe God bless you I love you all bye for now.